láàfin onígun bóyá àwọn tí ó wà pẹ̀lú mi báyìí àbí wà máa wọlé ta mo fẹ́ kọ́kọ́ ju challenge kan síta tọ́wọ́ ó ti dàbí pé challenge náà wọ̀ta látọ̀dọ̀ àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ ẹ̀yin kì í ní ìtìjú ni ẹ fẹ́ sọra yín di àṣemọ́lù ni ṣẹ́gbẹ́ awo lẹ́ ń ṣe torí báwọn awo náà máa ń lo àwọn òṣùlùbù àdánwò tẹ́ ń lò kiri tẹ́gun bá gbọ́n máa wo lẹ́sẹ̀ wọ́n ní wọ́n lọ yọ lẹ́sẹ̀ ọ̀gbẹ̀rì ní tẹ́ fẹ́ mọ̀ ṣe nìyẹn mo wá ta yín láyà tó bá pọ̀ mọ́ dẹ̀dẹ̀ wúrẹ́ nìyẹn tí ẹ̀sìn káfa yín fi rẹ̀ ṣe yìí tí ò tì yín lójú mo ta yín láyà jáde síta kò bá jẹ́ lágbá ló fẹ́ sọ kò bá jẹ́ òyìnbó ló fẹ́ sọ kò bá jẹ́ yorùbá ló fẹ́ sọ mẹ́tẹ̀ẹ̀ta yà alhamdulillah kábò náà ló fẹ́ sọ láti sọ fún wa irú ìmọ̀wó gan ni dẹ̀dẹ̀ wúrẹ́ tẹ́ nǹkan lè irú ìmọ̀wó ló ní because ó yẹ ká máa mà al-hukmu ala shay'in far'un an tasawwurihi ẹ̀ ń pè láàfáà gbogbo ayé ṣé àfáà fáwọn dẹ̀dẹ̀ wúrẹ́ àwọn òpó náà amúkún mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ ní àbá fẹ́ sìn ẹjá mọ fánù kéwù kan fánù báyìí ló mọ̀ jù ẹjá mọ̀ enough is enough tẹ́kàn máa play man game fáwọn yẹn àdánwò ní yín wallahi ẹ̀yìn ní ìtumọ̀ kankan náà ayé àyẹ̀dẹ̀ fẹ́ sọ ayé dáṣẹ́ mọ́lù yahsabuna kulla sayhatin alayhim tẹ́nibọ̀dì bá ṣe wá sí pé àfáà kan ó ń bẹ́ sí jẹ́ ó kò mọ́ kéwò ó dẹ̀ pé ẹni kí ẹ ti bẹ́ jáde ẹ̀ ń dójú tira yín náà la yunsabu ila sakitin qawl ìmọ̀ bẹ́ jáde ti yín yẹn nígbà tí dẹ̀dẹ̀ wòrè ọ̀gá yín bá ti ṣìṣọ́ tó bá ti báyé kéwú tẹ́tọ́ wíwíkúwì pẹ̀lú gbéraga àtòdó ìmọ̀ bẹ́ jáde tọ̀dọ̀ yín yẹn ó ń túmọ̀ sí pé tí wọ́n ń sọ yẹn òdodo ni òun ni wọ́n bá wí ẹgbẹ́ bí wọn kan ìwọ ọmọ dẹ̀dẹ̀ wòrè tó o bá tó bẹ̀ kí n tó bọ́ sínú tí mo fẹ́ sọ mi fẹ́ gbàsìkò jù náà tó o bá mọ̀ pa àfa yín nímọ̀ lóòótọ́ jáde wá fún debate jáde wá báwa mú mọ́sálà ẹyọ kan tí àfa yín dá sí rí tó fi ìmọ̀ dá sí mọ́sálà ẹyọ kan tó láàrin lẹ́yìn gbogbo táì tí ìjà lẹ́nu ọyàn ẹ̀yọ́ wọn tẹ̀sẹ̀ ń jáde ńlẹ̀ kí ó táì tí ìgbẹ́ ẹ̀ nítumọ̀ kọ́kọ́ náà ayé ju pé kẹ́ mọ́ defend dẹ̀dẹ̀ wòrè lọ ẹ̀ ń jáde ẹ̀ ń challenge àwọn èèyàn kan náà tó sọ lárúbáwá tókun bọ̀ báyìí lárúbáwá kan sóò mẹ́ta yàní dọ́sìn méjì ẹgbẹ́ ló mọ̀ wọn ara yín náà wàláhì ó fọ́ níṣà ẹ ló mọ̀ wọn ara yín afáwà ló tàdá bí ó ní wa man tifaru akhi dunya binadhirihi idha stawat 'indahu al-anwaru wadh-dhulamu ẹ kàn lójú ẹ̀ fi mọ̀ hàn wò ẹ lọ́pọ̀lọpọ̀ ṣiṣẹ́ nígbà tẹ́ bá wá ń gbé pàǹdà tọ̀gá àtọ̀dọ̀ tí tẹ́ ń gbé sẹ́gbẹ̀ẹ́ mímọ́ ẹ̀sìn tó ń gbúrò fáyé òṣìránù ìdọ̀tí àwọn kan tí ò ṣe gbọ́ǹta tí ń ti bẹ̀yẹn jáde ẹ̀dẹ̀ tó máa rọ ẹ̀tùmọ̀ ọrún mọ́ ẹ̀tùmọ̀ defend ẹ̀ kí ló ṣe yín àti ìmọ̀ gidi tó bá ti wá jọ ìmọ̀ òfò lọ́dọ̀ tí yín ajápẹ́ nítumọ̀ ẹ̀yọ́ ọmọ dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ tó ń kọ́mẹ́ntì ló ti ju challenge yẹn lẹ̀ tó bá tó bẹ̀ mọ̀ gòkè wá bá mi bí bóyá wọn láì mú yín sọ yìí ẹ̀ nítumọ̀ náà ayé tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ wàá request àjọ máa ríra wa báyìí àwọn èèyàn máa rí ẹ lórí fídíò ẹ wàá wá sọ ìmọ̀ ẹyọ kan táfà yín yẹn ni abala tó nímọ̀ sí rẹ o bóyá náà ló mọ̀ ni o bàlágà ló mọ̀ ni o àdìsí ló mọ̀ ni o fíkìw ló mọ̀ ni o ẹ̀mọ́ntìkì ló mọ̀ ni o sólù fíkì ẹ sọ bí tó nímọ̀ yẹn sí gan káṣẹ̀ wá ṣe kí ni al-hukmu ala shay'in far'un an tasawwurihi lẹ́yìn tá a bá ti mọ abala bí tẹ́ fẹ́ sọ̀rọ̀ lọ káwọn ibi tó jà fà sí enough is enough àwọn jìbìtì kéwú tẹ́ máa ń lù tẹ́lẹ̀ yẹn ó ti kó ń bẹ̀ tó ti yẹ ilẹ̀ ti mọ́ àmọ́ èèyàn ò fẹ́ kó ń bí ìdọ̀tí ìrégbè tẹ́ ń ṣe lẹ́fí ń ṣe ẹ̀sìn báyìí àbá òun yẹn ò lè ṣe mistake ni mo sì dùn ti ẹ wá jáde àtọ̀hún onímọ̀jẹ̀sí àbí kí ló pe rẹ̀ àbòsí ti báyé yín jẹ́ sókè lè fẹ́ fi mímọ̀ yín ṣe wà ní alùkọ́ kàfáàmù kàfí mahawin tápẹ́ yìí wọ́n máa fi ìmọ̀ yín sin ẹni ìdọ̀tí ẹni tọ́lọ̀ wọn bá àlékè ọ láti dégbò fún látòkè sánmà torí pé ó fi àwọn sábẹ́ àlẹ́ ìta yín kápẹ́ mọ̀ tí yín wá ní pẹ́ mọ̀ fi dìfẹ́ǹdì àdánwò yìí fàlẹ́ ìtàkà fún mẹ́lẹ́ ìtàkà máa fàhìmta ẹ̀ ní ìtumọ̀ nínú ayé ẹ̀ ṣàfà ẹ̀ jámọ̀ kankan àìjá sí nílẹ̀ Yorùbá tọ́wọ́ aládánwò kan ṣẹlẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wùrà nínú ọ̀rọ̀ wẹ̀ńbẹ̀ tó bá bí ẹrẹ sẹ́ àwa kì í jánu àkì í gbárọ̀ tó bá mọ̀ pé ó tọ́kùn àwa bá mi bí ni tí dẹ̀dẹ̀ wùrà ọ̀gá yín yẹn tápẹ́ ti ń ṣe yìí ìmọ̀ nílòótọ́ bí ṣe kálámọ̀ ṣe lónìí ẹ̀wà ń kọ́ sókè so agbègbè àwọn ṣe fídíò kéékèèké yẹn ẹ kàn máa fi buy time ni ẹ máa lọ ṣe fídíò ẹ̀yin náà gbé bọ́ọ̀dù jáde ẹ ti rí wọn bẹ́ẹ̀ ẹ ṣáà mọ̀ fún wọn lésì wọn ò nítumọ̀ rárá sábà sọ pé yóò nítumọ̀ kò nítumọ̀ rárá ni wallahi ẹ wúrú dẹ̀dẹ̀ wúrẹ́ eléyìí náà Jack Mali in fact ayé ti dàrú idha halakati rijalul hayyi adha sabiyyul qawmi yahlifu bit talaqi so nígbà tí àwọn àfún onímọ̀ ò bá sí láyé mọ́ tí ò sáwọn èèyàn gidi ńlẹ́ mọ́ dẹ̀dẹ̀ wúrẹ́ náà wọn wá pèrè ń balẹ̀ ẹ̀yin nínú ìlú ẹ lórúkọ rí nínú mímọ̀ ẹ jámọ́ kankan àfagídí àti gbéraga iná ni kí ló ṣe yín ẹ kò bẹ́ẹ̀ eléyìí tìyàn lójú wallahi alazim ó ti ìmọ̀ lójú àbòsí lẹni fún mọ̀ ẹ mọ̀ pé tí ò sí mbẹ̀ síbẹ̀ àbòsí ni ẹ kàn fẹ́ wọn àdàwọn èèyàn láàmú tó bá ní wàhálà kan ṣe ẹ̀yin wọn ní wàhálà kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí o láàrin àwọn àfọ onímọ̀ wọn lè ronú ẹ̀ síbò mí ìjọ̀dọ̀ yín lọ kí ló dé àbí imagine àfọ àwọn àgbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Professor Khidiru hafidhahullah wàrà àfọ ni wọn bàbá yìí mọ́kọ́ kì í dẹ̀ ṣe fàárí wọn dẹ̀dẹ̀ wúrẹ́ yín wọn kò tó bá tẹ̀sẹ̀ Professor Khidir wọn bí àwọn náà ni àfáà ní bàbá ẹ̀ àfáà ní bàbá tiwọn náà kí ló dé tẹ̀kọ́ sọ́ra yín di pàtàkì ok torí pé wọ́n ti ní contrary opinion pẹ̀lú àfáà yín yẹn so obìnrin pé professor kó wá jẹ́ bọ̀ ìsìn kó jẹ́ dẹ̀dẹ̀ wúrẹ́ kó jẹ́ I don't know so kó máa yin ẹni tí ò ní ìtumọ̀ nínú ayé ìní sánáwì kọ́ ni wàhálà ta ní pẹ̀lú ẹ̀ ojú ọmọ sánáwì kọ́ la sọ so ojú ọmọ sánáwì yẹn kọ́ ní ìṣù wa àmọ́ mọ̀ wọn rẹ̀
wàá mọ báàbù ẹ̀ láwọn tó gbé fáwọn náà ni wọ́n kí náà ṣàǹfààní nínú ayé tí wọ́n dẹ̀ mọ́ kéwù yẹn kò sí wàhálà mi yẹn. شيخ آدم هنا صلى ليس المطلوب أن تتعلم في جامعة لتحصل إجازة عالية فإنما المطلوب أن تحصل العلم ولو في قاعة الطريق العلم ما علمت لا ما تعلمت. سؤال ما يه irú Sheikh Ibn Baz àwọn afáàrí mi tó ṣẹ̀sìn láǹfààní tí pòfẹ́sọ̀ kan ò ní sọ̀rọ̀ àfi kó lọ sínú ọ̀rọ̀ wọn ó ṣẹ̀sìn láǹfààní ìmọ̀ wà ń bẹ̀ àmọ́ sórí jáde wọlé lẹ́yìn wàláì kòkòrò dò rárá. yá lọ sí pé pòfẹ́sọ̀ Khidir yẹn wọ́n jẹ́ pòfẹ́sọ̀ kò ń bẹ̀ káàtì wá sọ pé òkè ní level sanawi kankan ká dá wọn padà sí level sanawi ẹjọ́ ẹ má lókè jámíà rárá ẹ̀yin àti dẹ̀dẹ̀ wùrẹ́ bọ́ta àfáà yóò tó bẹ́ẹ̀ ẹ lè wá gbé ibi tó bá dákú sí ẹ padà wá gbé ẹ̀rọ mi lé lórí bẹ́ẹ̀ enough is enough kí ló dé àbábọ̀ ní bàbá sọ̀rọ̀ wọn dáńkọ ẹnì kankan ṣe yálà gbáko ẹ̀dá jackman of all people ọmọ DSS ìwọ tí wàá gbáyé tó ayé gan tó dàrú kí làwọn eléyìí jámọ́ náà ẹ̀sìn náà àjẹ́ ṣàbòsí ilẹ̀ Yorùbá kí làwọn jackman lè àtàwọn dẹ̀dẹ̀ wùrẹ́ aládánwò ẹ̀yìn gòrò yìí kí náà jámọ́ náà ẹ̀sìn wọn jámọ́ anything wọn jámọ́ anything àmọ́ tó ibi tá a wà fi ma'sharin jahilu haqqal adibi faba'u ra'sa bizanabi gbogbo èèyàn wá lè fẹ́ sọ̀rọ̀ ta kò sẹ́ńtà ilé yálásọ kò sẹ́ńtà ilé bú kò sẹ́ńtà ilé bàjẹ́ torí kí ni náà torí ẹjá wọn ìdí wo ni kí ló dé ìṣẹ́yìn nìkan ni àdánwò yín nìyẹn àdánwò omi àdánwò ńlá fìtínà Ọlọ́run fi ń ṣe fúnlẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ lójútì tí wọ́n ṣe wá sínsìn wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ó di pòfẹ́sọ̀ ilẹ̀kùn ìgbèrè babalá bàbá ẹ̀ tó bá bàtẹ́sẹ̀ bàbá yẹn ẹ má jà ṣàbòsí náà ẹ gbé jáde ìwọ dẹdẹ wúrẹ níta ẹ máa ń ṣe lè bú èpè àtàwọn ìbéèrè òpònú tàbí bàbá tiẹ ìmìdí kìíní kẹrin bó síbo ẹ jáde síta ẹ mú ọjọ́ àtẹtí sọlá bá àtòkùnbọ sóòsóòsó yẹn náà àtẹyìn yòókù tẹ jẹ dẹdẹ wúrẹ ẹ sọ mọsálẹ ẹyọ kan wọn lọ wá àìdá ní ìfẹ́ pẹ kò jẹ kó dá wàhálà lẹ mọsálẹ ẹyọ kan péré ẹ sọ tí dẹdẹ wúrẹ yìí fi ìmọ̀ yanjú ẹ̀rí tó bá ti mọ̀ wá pè mí sí debate gbogbo èdè tó bá ti sọ pẹ̀lú ọgbọ́n Yorùbá ni o Lárúbáwá ni o English ni o gbogbo èdè tó bá fẹ́ fi sọ tó fẹ́ fi defend dẹ̀dẹ̀ wúre yẹn you go explain tire lójú gbogbo ayé àfàdánwò kẹ́ mọ́ fanu wájú pọ̀ mẹ́tì pàkọ́ tí òun nìkan ní ìdílù tó wà láyé àwọn torí pé òun náà lẹ́ni ẹ̀sìn òun lẹ́ni àbùkù làbùkù yẹn fi fìtẹ̀ yẹn fi sọ́sọ́dọ̀ ẹ̀ ó ṣe mọ́tì lára ẹni ìyẹn aládánwò alágbàkọ̀ gbogbo yìí kí ló dé sẹ́yìn nìkan lẹ́wọ̀n lẹ́ Yorùbá ni sẹ́yìn nìkan ni ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ẹ wọ́n fi kì í ta sáyé yín ẹ tó mọ kéwú ẹni ò mọ kéwú mọ́ nígbà tí o bá ti tẹ̀ fún dẹ̀dẹ̀ wúrẹ̀ níbo náà ti ń ṣe bẹ́ẹ̀ níbo náà ti ń ṣe bẹ́ẹ̀ ká gbé ìyá odó lórí ọmọ odó àtàwọn ọmọ odó ó tó lù yàn pa láì fògùn sí Professor Khidir Mustafa gbogbo ayé gbà náà ṣẹ́yìdà lànà ń bẹ fọ́gbìyì hátàlẹ̀ ẹ̀dà lẹ́yìn gẹ́rùn àpò oníkẹ́wù ni àmọ́ gbà tó di pé ìgbà sí yaba àfààyàn àdánwò lẹ́yìn náà tí wàá sẹ́yìn ò bá lè mú wá sí subhanallahi alazim ẹ wà wọn bàbá wa tàná wọn ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ṣáà ní wá sí ẹni bàtà bá ó lọ tún bẹ ṣe ẹni bàtà bá ó lọ tún bẹ ṣe ó ń ta bẹ́yìn ẹ tún ṣe ìgbéraga ẹ jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run idha qila lahu ittaqillaha akhadhathu al-'izzatu bil-ithmi tó bá ti wá sọ fún pé ẹ dáwọ́ òfò ìdúró ẹ dáwọ́ jàǹbá àgbòsí ìmọ̀ ìdúró ìgbéraga wà bá yín ẹ̀yin àkọ́kọ́ bàbá àfọ́ àtọ́kọ́ bàbá yín kéwà àwọn ọmọ tiẹ̀ kí ni ká ṣe àjogún fálọ̀rọ̀ yín náà tó náà ní kú mọ́ ẹni tí wọ́n pọ̀n kọjá odò tí wọ́n pariwo pé òun ti fẹsẹ̀ pẹja ẹni tó kàn kọjá abẹ́ńkọ́ kí làjọ́wò tó bá yín kí ni pòfẹ́sọ̀ yẹn sọ ó dákọ̀ mùdírù yín ni tí bá ipá ládánwò lẹ́yìn àwọn àdàbíyà wà ń bẹ wọn sunkún àwọn alámàdù wà ń bẹ àsunkún everybody wà ń bẹ ilé kéwù more than 5,000 tó wà Nàìjíríà kò sẹ́ni bọ́ọ̀dì tó sunkún àfẹ̀yìn aládánwò yìí nìkan wọ́n bá mùdírù wí ni wọ́n bá mùdírù orí yín ò pé ẹ̀ ní ìtumọ̀ nù ayé wallahi alazim àdánwò ní yín náà ẹ jáde wáta ẹ ti ń ti challenge síta ń sìn ẹ̀yin tẹ̀ ní ìtumọ̀ kẹ́kẹ́ ẹ wá ń jọlẹ̀ ẹ wá ń fi lábọ́ àdìdì káwọn èèyàn lọ́bẹ̀ jẹ kí àfa àkútú bí jáde sọmọ sílẹ̀ mùdírù yín làwọn need ẹ̀yin kéré ẹ jẹ́ kí mùdírù yín jáde mùdírù yẹn gẹ́gẹ́ làwọn need ẹ mọ̀ yìí pé ó yàtọ̀ síra wọn wallahi kullu fatatin bi abiha mu'jaba ẹ kàn fẹ́ mọ pọ́n jẹ́bẹ̀ láti sàn ẹ fẹ́ pọ́n jẹ́ tó ti bàjẹ́ títí ń tàdí ẹ fẹ́ pákéjì ẹ̀ fáwọn èèyàn aláàní gbà á hurrimat alaykum al-maytatu lélẹ̀ yẹn dábàrà sí tẹ́sí ń gbé bọ̀ jẹ́nu náà àìbá ní kò nítumọ̀ ẹ jáde síta ẹ tẹ̀ jáde yín jìnnì kan wọ́n sọ pé kìnnì kan kìnnì bẹ́ẹ̀ ni òwe jòwe wọn ni àdánwò ẹ tẹ̀ máa pa fún mọ́lẹ́ ẹ̀yin ẹ̀ tiẹ̀ ṣe bí pẹ́ẹ́ gbọ́ àmọ́ torí ẹ̀sìn tẹ́fẹ́ ṣe yẹn kò lè jẹ́ kẹ́ ẹ dákẹ́ lórí ẹ̀ la yaqbahu bil fata fi'lu tasabi wa aqbahu minhu shaykhun qad tafatta ó tiẹ̀ yẹ fọmọ kékeré kò tọ́ fún ọ̀dọ́ langba kó máa ṣe bí ọmọdé èyí tó burú jù àgbàlagbà tí ń ṣe langbalangba bí dẹ̀dẹ̀ wúrẹ́yìn èèyàn ṣẹ̀sìn kiri àgbáyé báyẹn ẹ̀sìn di ó di tó lẹ̀ mọ́ lára mọ́tímọ́tí bí ìwà àgbò kí ló dé tẹ̀kàn yálà dánwò ìwọ mùdí tí mùdírù yín bá tó bẹ́ẹ̀ dẹ́dẹ́ wúrẹ́ wallahi ẹjọ́ jáde fún ìbẹ́tì yẹn àwa ni kó kọ́kọ́ bá ṣe
prọfù bígbà téèyàn fi ayán síwájú kìnìún ni níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ jẹ́ kí mùdírù yín yẹn jáde. àbẹ́yìn náà tó bá mọ̀ pé inú ń bí ẹ wá ń ṣàbòsí mímọ̀ onímọ̀jẹ̀sí náà wá gbé bọ́ọ̀dù jáde àwọn ẹgbẹ́ wọn ló jìbìtì ó fún láago mélòó. azza àjà ó wá mú iṣẹ́ àti rọ́ọ̀dì àti màrúdíyà ìjábá mọ̀sítúrọ̀ sàtìrọ̀n ok sùláfì àbí sùláfì mujarrad àbí mazid àbí rubai àdánwò ní kò sí ní tẹ̀lé ṣe láti defend ọkùnrin aláburú aládánwò yìí kò sí ní tẹ̀lé ṣe hátà kí ṣètọ́nù yọjú sí yín báyìí ẹ̀ tún mọ̀ defend ẹ̀ náà ẹ̀dẹ̀ náà ẹ̀rù bẹ́ẹ̀ àwọn kí o tó kún bọ̀ ọ̀dọ́ yín yẹn ni kí o ti yá àwọn èèyàn kan jájákujàku ọ̀rọ̀ kan wáyé wallahi kò dàrú ẹ fi ẹ̀jẹ̀ sí ẹ̀yin náà mọ̀ lọ́dọ̀ yín àwọn táwọn bá yín fa yìí aka aṣọ wallahi o lè ṣe bíi pé bóyá kò jẹ́ ìkankan lọ́dọ̀ ẹ̀ èmi tí wàá ju challenge síta sọmọ dẹdẹ wúrẹ ni ẹ mo ta ẹ láyà fún wa ní masala kan kúkú lánàá masalatan wala wahidatan alajaha mudirukum bi'ilmin wa basiratin ẹnu ẹkàn mú wa ntí bàbá yín fi já àfáàrí in tó fi jó ní mímọ̀ rẹ̀ ẹgbẹ́ wá jáde ṣé bí kọ́tàlá tí kọ́tàlá ní ò ti ṣẹ̀sí ni ṣé bí àṣùbá àdìmẹ́rin ní ò ti ṣẹ̀sí ni ṣé bí alexnola ní ò ṣẹ̀sí bẹ́ẹ̀ ni yamada ní ò ṣẹ̀sí bẹ́ẹ̀ ni abidapidapidẹ bákiri ẹ mọ̀ ní tìjú náà ẹ ok gbé àṣẹ àjà ok yáyá ádámù fúlẹ̀ ajílẹ̀ ádámù fúlání wa ìbùnú ẹ rí yẹn sọ náà ẹ̀yìn alábòsí burúkú yìí ẹ wá ń gbé bọ́ọ̀dù jáde ẹ̀yin olùsí tẹ̀ nítumọ̀ ẹ dọ̀tí ẹ nítumọ̀ rárá ó tó kéèyàn bínú honestly lápòsí ilẹ̀ Yorùbá àmọ́ bá ṣe túnṣe lò àwọn èèyàn tó ti kọjá ibi tó wà lánàá ẹ̀yin ẹ̀dẹ̀ kọ́dẹ̀ wá jókòó kalẹ̀ fẹ́ sọ ẹ̀yin authority who does that says who ẹ fẹ́ jọ authority lórí òdo wà lọ ṣiṣẹ́ fún mi náà algormu bilgormi wà ṣiṣẹ́ fún kìíní yẹn ó ṣe máa tẹ̀ lọ́wọ́ enough is enough èyí tẹ̀ ń gbárùn fún tó gẹ́ ẹ jẹ́ àtọmọ debate ní ká tó máa ṣe debate ọgbọ̀n lágbà ṣé gbogbo àwọn kìíní ìlú tó lẹ́sìn èwo mi yín ló jáde láti mọ̀ defend ṣe gbogbo yín dákẹ́ ni ọ̀tọ̀ ní tẹ̀sán lẹ́yìn náà àwọn náà kó mọ̀ pé dẹ̀dẹ̀ wúrẹ́ ń bà wá lójú jẹ́ dẹ̀ jáde síta ẹ̀yin tẹ̀ ń gbé bọ́ọ̀dù jáde yẹn ọlọ́run ọba àlejò bí tẹ̀ bá jáde àti ṣàlàyé ọ̀rọ̀ Felix Nola tẹ̀ bá ṣàlàyé pé àwọn sàbí ànábì wọn iṣẹ́ tí dẹ̀dẹ̀ wúrẹ́ ẹlẹ́nu dípẹ̀ táyì tí wọ́n fi táyì kó gbé tán bàbá ẹ̀ jáde náà ṣèbí kan sọ ó dá wákà sọ̀tọ̀ bàbá rẹ̀ ẹmu lọ́ta gbogbo èèyàn lọ́ta tí ń láyé yín wọ́n tí èèyàn mẹ́wàá bá dúró mẹ́kàn tẹ́nìkan wá yẹra fún wọn tó ní ẹwú wèrè mẹ́sàn-án wàá di hungudu hashams ẹni wèrè tí wọ́n á sì kọ́ lágbáwá táwọn ọmọ ọdún mẹ́fà méje tó ń sọ tí ò ní túmọ̀ ibi táfà yín jáfà sí mi mọ́ kó dẹ̀ sí tójú mọ́ yẹ̀yẹ́ ṣé rí ọ̀rọ̀ pé ṣe mistake yẹn kọ́ torí pé lágbáwá kì í ṣe de bàbá wa ìyẹn lè ṣe mistake bẹ́ẹ̀ aṣọ Yorùbá gan agbé gbági náà so kì í ṣe pé torí gbogbo lágbáwá gbági òun kọ́ ni wàhálà àmọ́ torí ìgbéraga tó wà lára ẹ̀ àti tí ò tó tẹ̀ pé هذا هو لا نلومه على أنه أخطأ أو تورط فيما لا يحمد عقباه هو معروف بجهله وسفسطته وسخافته وغطرسته ومعروف لدى الجميع وسنتيهم هو كسبين ṣe àmọ́ngbà tó ṣe kí ni o àmọ́ngbà tẹ́yìn ti dìde tẹ́yìn wá sọ yí pé in tó tún sọ yẹn lọ bẹ́ẹ̀ ní kéwèé wo ní 2025-2026 ní 21st century lẹ́yìn kan wà jókòó kalẹ̀ وننكر إن شئنا على الناس قولهم من تنكرون على من ni aslu tatawwur al-ilm tí ma ti fẹ́jú ẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ ma tunkiruna ala an-nasi qawlahum wa ma antum afiduna ma antum afẹ́ mọ personality yìí gẹ́gẹ́ tẹ́yìn fi wẹ́sọ̀ tẹ́fẹ́ di authority ilẹ̀ Yorùbá irú Jackman sí Professor Khidir wallahi àrífin ni àmùdíìrù yìí kò tó bá tẹ ẹsẹ̀ Professor Khidir wallahi al-azim ẹjẹ́ kan dọ̀ ní ok wọ́n fi connection tó mọ́ wọ́n fẹ́ to international conference on merit dẹ̀dẹ̀ wúrẹ́ yóò lè kó bá kó tó ẹni tí ó kó bá ta Professor Khidir ní ibi tí Professor Khidir bá wọ̀ kò lè dé bí jẹ́ yóò kó bá ta gan ẹ fi jákujàku lẹ̀ Yorùbá yẹn ọ̀nà tó sọ yẹn dọ́là àfa àti yín ó lè wúlò ńlẹ̀ kò wúlò ńta ó wúlò lágbo lé local government ẹyọ kan náà ló ti wúlò gbogbo àfa gbogbo ayé yẹn lẹ́yìn tẹ́ bá ti ti géètì inú ilé ẹ̀kọ́ yín mọ́ra yín tẹ́ ẹjọ́ ń pò kan dìdìrì fúnra yín yẹn ibẹ̀ ni ìmọ̀ àfa yín ti nítumọ̀ ṣé bóun ló ń sọ sáyé tí gbogbo ẹ̀ ń wì àfa yín ló ń tẹnu só ló ń tẹnu yàgbẹ́ yìí ó wà mú sí ìdún ti dàn ẹ wá yí òṣì ẹ wá yí ìranù àwọn olè ẹgbẹ́ fẹ́ mọ̀ lo kinní fún musi ìdòdì dà ẹ̀yà sí ajá ẹ̀kìní ẹ̀fáìlì ìmánu mọ̀ fún níbi táyé lajú lẹ́yìn nígbàtí ẹ̀yìn sọ fún ọmọ pàmàdì tù gan-an tó bá láfa gidi kọ wá sọ everybody tọ̀tá yín wọ́n rí fídíò yín yẹ́yẹ́yẹ́ lẹ́yìn aládùn dátidàti ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ eléyìí gbogbo èèyàn alábòsí ẹ̀wọ̀n lẹ́yìn. mo wà kan tí wọ́n ń defend ọkùnrin ẹ̀dùn mo fọwọ́ lé mú ọ̀rọ̀ yẹn rùn létí honestly nígbà míì téèyàn bá gbọ́ pé ṣẹ́ni tó ń defend dẹ̀dẹ̀ wùrẹ̀ rí wulẹ̀ ní sàn kankan mọ́
ìmọ̀ náà ti dákọ̀ ẹwọ nǹkan sìn Professor Ẹlẹ́kùn Ẹlẹ́gbẹ̀rẹ̀ alábòsí àwọn ẹni Ọlọ́run nìyẹn tọ́rọ̀ bá tọ́ọ̀tì àwọn ẹni Ọlọ́run wọ́n rí ìwà rẹ̀ yàtọ̀ sí ti Dẹ̀dẹ̀wúrẹ́ tí ń dà lóru kiri wọ́n á rí ìwà ọmọlúàbí lára àfa ńlá àfa àwa dáadáa because tẹ́ ẹ̀ bá túmọ̀ rán nìyẹn àdánwò tẹ́yìn wá kiri ní pé kẹ̀kẹ́ mọ́ dá wà lálẹ́ bàbá yẹn wá maintain crisis yẹn kò jẹ́ kó escalate àbí so ìyẹn látara pé ìjẹni Ọlọ́run rẹ̀ ní ìdájú wa lọ lómi fi jáde náà ó tún ti di tẹ́ fi wọ́n ṣe yẹn. Can you imagine? Níbo náà ti dárúkọ ẹ̀ síbẹ̀ ẹ wá jágbọ́n tí Professor sọ kí n tiẹ̀ tó lọ bẹ̀ ó ní kan náà rádaràdà ìwọ̀n ní ìtumọ̀ àkọ́kọ́ náà ayé náà kò káwọn èèyàn kan lè mọ̀ yí pé àwọn guys yìí they are up to something. I think they are up to something. Wọ́n dà pé ẹgbẹ́ awo ni wọ́n ń ṣe ó súnmọ́ pé ẹgbẹ́ awo òun náà fi kíní yẹn ṣe because kò yẹ kó le tó báyìí náà ẹ wo ẹranko kan náà Ọlọ́run bá kíkan kò rí nǹkan kọ́ post mọ́ láti jẹ dancing Professor Khidir sáwọn sílẹ̀ sábóyárò náà ń ṣe dákúdákú ẹ máa wo àdánwò àwọn pípọ̀ yìí. tá a bá tún rí nǹkan míì lẹ́yìn olódòsẹ́ wallahi ó ṣe déédéé Dẹ̀dẹ̀wúrẹ́ yín ó ṣe déédéé mọ̀dílù yín tí ò bá wá rí bẹ́ẹ̀ sórí ta àwa láyà kéwù ẹ̀ tó ń gbé bọ̀ yẹn á bẹ̀ ṣẹ̀ sí àwọn ò nídìí láti sọ fún ẹ pé bí lẹ́fù kéwù wa ti mọ rèé ṣe bẹ́ẹ̀ ìlàfà gbogbo ayé ẹ kó kéwù yẹn jáde can you imagine àwọn ọmọ jàtijàti tí ò ní ìrántí ọ̀rẹ́ ni bí wọ́n yìí ẹ̀ ń wá mọ́kà ẹ̀ ń wá mọ́tò ibi àdánwò tó bá yín nìyẹn ẹ̀ ń tó ń bá fẹ́ gba owó fà àwọn ọmọ àwọn Dẹ̀dẹ̀wúrẹ́ àwọn gọ̀ àwọn dọ́nsìsì náà kó jọ sáwọn ẹyin Dẹ̀dẹ̀wúrẹ́ yẹn pé ní tí ò jẹ́ gbégẹ́ sí áyán ó ti bẹ̀ sí hajj wọn náà ti ṣiṣẹ́ hajj ẹlẹ́ni ẹ kò ìbínú Ọlọ́run àdàbí tẹ́pẹ́ ní tẹ́yìn sọ́pọ́ọ̀tì yìí ìdáadáa lókù ta'awanu 'ala al-birri wa taqwa àwọn obìnrin yẹn ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ ẹ̀kan má jẹ́ nuisance don't be a keypad warrior come up just a click away click sórí fídíò yẹn wá jẹ́ kọ́mọ ẹ̀rẹ́mi àti ẹ̀ báyìí wá ju ìbéèrè yẹn sí ẹ sọ́ńtà fún àyè fi jó ní mímọ́ ìtẹ́ bá fi ń wọn ìmọ̀ lọ́dọ̀ yín ẹ tiẹ̀ fi wọ́n kí gbogbo wá rí ẹ̀yin tẹ̀ nítumọ̀ ìkàyè ìmọ̀ àjẹ́ wọn tó kọ síbẹ̀ Professor Ẹlẹ́kùn Ẹgbẹ́rẹ́ come closer àdánwò ní nígbà tí Professor yẹn tó ń yin Dẹ̀dẹ̀wúrẹ́ yẹn tí wọ́n pọ́nlé ẹ̀gbọ́n Professor lè Professor ọmọ kéwu àdábáwa wọn àmọ́ tó bá ti dọ̀ta yín báyìí yahsabuna kulla sayhatin alayhi àdánwò lọ́lọ́run ṣe fún yín. tó yàtọ̀ ságbèrè ni. Can you imagine Professor Ẹlẹ́kùn Ẹgbẹ́rẹ́ torí pé wà sí yalu àfáàyín torí wọ́n Dẹ̀dẹ̀wúrẹ́ tó wà ń bẹ̀ yẹn tó bá ti bí ẹ̀rí mọ̀ bọ̀ lókè jẹ́ invite ẹ̀ má wọ̀rí mo ti ask ẹ̀ kó mọ̀ bọ̀ lókè it's unable to join èyí á níbí àwọn establish fact yìí èyí tó bá tó bẹ́ẹ̀ nú ẹ̀yin ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ ẹ gba challenge yẹn ẹ dárúkọ ìmọ̀ ẹyọ kan sẹ́ẹ̀ níta àfa yìí fi já àfa gbogbo ayé Dẹ̀dẹ̀wúrẹ́ ọ̀gá yín in tó fi já onímọ̀ yẹn àbí tó fi já àfa gbogbo ayé yẹn àbí ìmọ̀ kan tó yanjú rí tó sọ jáde ju jákujáku lọ kí làwọn ọ̀sẹ̀ mi ṣe gidi kan àlìsùn náà yẹn ló ń takò tẹ́sí ẹ̀ fi yọ àní òní túmọ̀ ní ayé sẹ́ẹ̀ tẹ́ bá yọ ṣé ká dáwọn kúrò lára ẹ̀ wàlúwà sí fúrù lókù ẹ̀ sọ tó represent enough is enough ìwọ tó bá ti mọ̀ pé o tó bẹ́ẹ̀ àwa kì í báyàn rams àwọn nìyẹn ẹ̀rí pé wọ́n ti ń bẹ ìbú bẹ́ẹ̀ we don't care mọ́sáàbù ti yẹn nìyẹn sọ àdẹ̀mí bá yín jà sí ní tẹ́ wá ṣe láyé nìyẹn kẹ́ mọ́ balẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ mọ́ sọ̀sọ̀kúsọ tó o bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ ṣé lásìkò táwa 2026 ìjẹ́rìí ẹ̀ jáde ni o tó bẹ́ẹ̀ má mọ̀ kàn ṣe fídíò kéékèèké wá pàápàá jùlọ èmi wàá fi síbẹ̀ wàá táàgì mi síbẹ̀ táàgì péjì mi síbẹ̀ pé o ti gba challenge yẹn o gẹ́gẹ́ bí ìkànnì àwọn ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ tó dẹ̀ proud of Dẹ̀dẹ̀wúrẹ́ ní sèǹtẹ́ nkọ́ra yín bẹ̀ yẹn wàá wá sọ fún mi mọ́sálẹ̀ yọ kan tá a fà yín fi ìmọ̀ yanjú rí sẹ́ẹ̀ àbí ìmọ̀ kan tó mọ̀ rí ẹgbẹ́ jáde àbí bóyá bí tó dẹ̀ mọ̀ lélẹ́yìí so ti that is the stop ranting come up sórí àwa kì í bá yẹn dànù you are up to that task o mọ̀ bẹ́ẹ̀ ni làfà gbogbo ayé enough is enough ẹ mọ̀ máa hajj sábẹ́ kámẹ́rà mọ́ ẹ jáde síta Professor sílẹ̀ ẹ wá jágbọ́n tí eyín gòrò. Can you imagine eléyìí tí o lè dákúrò àríkà tí o mọ anything àwọn náà kan dédé di social media kí ni wọ́n rántí ń bẹ̀ tó bá pe kí ó bí kẹ́ fún 40 ni bí kẹ́ fún 40 ni subhanallah ilàfi Professor Bagiyu Ido ẹ ti mọ tó ń tà láti ṣe nítumọ̀ ok yín fẹ́ kọ́ mọ pàfà àti ilẹ̀ ìfẹ́ mọ yẹ̀yẹ́ àwọn afáàlàfà ẹ fẹ́ kọ́ mọ pọ́n ilé tí yín lẹ́kẹ́ mọ yẹ̀yẹ́ olóńlé nítumọ̀ ẹyọ kan báyìí sẹ́ ní ìtumọ̀ ẹyọ kankan àbò oníbàbò dárúkọ yín náà a gbọ́ fídíò Professor Khidir hafidhahullah wa ra'ah wa mata'ahu Allahu bis-sihhati wal-'afiyah a gbọ́ fídíò wọn àtàwọn àwọn ẹranko dátidàti Dẹ̀dẹ̀wúrẹ́ tó ń fò kiri bí ọ̀pọ̀lọ́ lójó yìí. Can you imagine tẹ́ńbẹ̀lẹ̀kún lórí kíni náà ẹ ti sọ fún wa kí ni Dẹ̀dẹ̀wúrẹ́ ní ta fẹ́ kórì rẹ̀ kí ni Dẹ̀dẹ̀wúrẹ́ ní ta fẹ́ la rẹ̀ kò ní kankan
agbójúlógún fi rẹ̀ fún ṣìta ẹ̀yin tẹ̀ ní ìtumọ̀ rárá yìí wa khayrun nasi dhu hasabin aqama li nafsihi hasaban jadida khayrun nasi dhu hasabin qadimin ẹni tó lóore ẹni tó ní ìtumọ̀ nú ayé lẹ ẹni tó níran tipẹ́tipẹ́ aqama li nafsihi hasaban jadida ó wá mú fún rẹ̀ ó tún kíní yẹn kùn lọ́dà ó fi orúkọ rẹ̀ síbẹ̀ eléyìí balẹ̀ gẹ̀ẹ́sì jẹ́ nìyàwó ẹ̀yìn construction wọn kọ́ university and so what ṣé ìyẹn náà fi mọ̀ ṣe kàdá fi mọ̀ ṣe fún lélẹ́yìn wòye náà bàbá oníbàbá gbà Abubakar ló wà ń bẹ dẹ̀dẹ̀ wùrẹ́ dé ó gbé fẹ́ni sinọ́là dé ẹ̀yin olùsí ẹ̀gbé bọ́ọ̀dù jáde nígbà yẹn náà ẹ̀gbé bọ́ọ̀dù jáde nígbà yẹn kẹ́ ẹ máa wá ṣàlàyé ẹ̀ sani àfìnẹ́yì kẹ́ wá sọ táwọn afáà wí lórí ẹ̀ àtàfọ́ olóríire kan tó pe Felix síbẹ̀ rí ẹ dákọ̀ ẹ̀ síbẹ̀ àmọ́ bí tẹ́tí òbẹ́ẹ́lẹ́ lu jìbìtì kéwù ẹ̀sìn náà lẹ́tún ṣe yìí náà azẹ́ àjà bìmánà muzadu náà ni muslim ìjọ bìmánà muza ìgbòlẹ̀ ti kàgbọ́ ẹ̀ gbogbo nǹkan náà fi fẹ́ẹ̀lì àmọ́ ní gbogbo nǹkan lọ̀gùn níbi tó ń kọ ìgbéraga ẹ̀yin lẹ́ni yẹn àyèmọ̀kan ẹ̀yin lẹ́ni yẹn káfọ́nù wájú pọ̀ mọ́ ti pàkọ́ ẹ̀yin lẹ́ni yẹn ẹ̀tẹ̀ tó ní wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló construction fún yín eléyìí tẹ́lẹ̀ tí ò wọ́ọ̀tì anything nínú mímọ̀ in fact eléyìí kò wọ́ọ̀tì anything káyọ̀ lè bá pè fún debate ẹ̀wọ́n darí ọlọ́kà dàsìkò yín ni o olóhùn àwọn bá mi ṣe debate lórí jálàbí some years back ẹ bá rí kàkùkà tó ń kà tíra tó fẹ́ mẹ́rin wá ń bẹ̀ gan orí pé òun lè ti tọ́ dẹ̀dẹ̀ wùrẹ̀ tán o ẹni bí lè lájọ dẹ̀dẹ̀ wùrẹ̀ tó fẹ́ dákọ̀ tíra tí ń pe kí ni o síírù àlámì nùbàlà àfa gbogbo ayé àfa gbogbo ayé ní jámù dàrú mọ́ lọ́wọ́ yẹn síyárù àbí síyárù lásán ló pè ní síírù àtàwọn àlùmọ́yé jíjẹ kí burúkú yìí ẹ̀ jáde gbà yẹn o ẹ̀ wọn wá kẹ́ wọn ọ̀run yẹn náà pé ó lè wá ní síyárù ẹ̀ kìíní kan ló lè wá ẹ̀ jáde nígbà tó dọ̀rọ̀ àṣùbà di mẹ́rin ẹ̀ jáde Imam Buhari ògbọ́n lágbáwá ẹ̀ jáde torí tí ọ̀run yẹn fi lé ni pé òun náà ti pèrè ní tí ò jẹ́ ní fi ń ṣe ẹ̀sìn yẹn yóò sì máa ṣẹ̀sìn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó dìgbà tẹ́ bá tó da lákẹ́ bóyá kẹ́ fi àgálà gbọdọ̀ gbalẹ̀ nípa àbí kẹ́ sọ ní tẹ́pọ̀ ẹnu ẹ̀ ní tẹ́lẹ̀ fi bọ́m̀bì ẹ̀sìn tẹ́ kóra yín sí rè mo tútù sọ ìwọ ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ tó bá ń gbọ́ mi sí tẹ́ ẹ bá tó ń tẹ́ mọ́ pera yín lọ́dọ̀ yín yẹn sẹ́ ìwọ kan send request mọ́ bọ̀ wá bá mi lókè sọ ìmọ̀ tá a fa yín nìyẹn afẹ́ mọ́ enough is enough. Can you imagine? Àwọn ẹ̀dá àwọn pàrọ̀pàrọ̀ tí ò ní ìtumọ̀ yìí sí Professor Khidir sáwọn ìsílẹ̀ wàláhì dẹ̀dẹ̀ orí ọ̀gá yín wọn bìrì wàláhì kò tó bẹ́ẹ̀ àgbẹ̀báyà àwọn ọ̀rọ̀ mi sí lórí mi tí ò bá tí ì kú tán yányán o ibi tí ó dàkú síbẹ̀ sí kẹ́ gbé sẹ́gbẹ̀ Professor Khidir bí wà kẹfẹ́ àwùjọbìlà ẹ má fi kú wọn náà can you imagine ẹwọ eléyìí tí ò ní ìtumọ̀ aládàradà yìí ẹwọ eléyìí aládàradà yìí it's so sadden wàláhì honestly international professor subhanallah ní ìtumọ̀ honestly pẹ̀lú ẹ̀ka òyìn payín tì àwọn tó dábàá payín tì yẹn náà lóru bẹ́ẹ̀ ní ìtumọ̀ kankan nù ayé jámọ́ anything náà tó yẹ ṣẹgbọ́ professor killing you sáfàgbà ẹ̀ lẹ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin lẹ́nu sáwọn èèyàn fàkúlù kàwọ́rọ́ tún wà ní nẹ́ẹ̀sì àtúnṣe. ilé àgbà àfà nílùú Indonesia káwí ṣùgbọ́n ẹ̀sọ́ ti àpè ní ìlú professor killing you ọmọ ìlú ìwọ́n mọ̀ dẹ̀dẹ̀ wúrẹ̀ tó bá ti tó bẹ̀ máa bọ̀ lókè èyí náà lọ́ fi ṣe yín náà bọ̀ wá bá mi èmi lọ́kọ̀ ọ̀gá yín dẹ̀dẹ̀ wúrẹ̀. wàlẹ̀ àlẹ́ àwọn bójú pé bí kí o ṣe yí lẹ́nu ẹ̀ àdánwò mọ̀lẹ́yìn tẹ̀ǹkì ẹ̀sọ́ nìkan tó kiri ẹ̀wọ̀n dẹ̀dẹ̀ wúrẹ̀ rí tó dún lórí ilé ẹ̀dá tábà sọ̀rọ̀ mímọ̀ àtijọ́ ọmọlúwàbí ẹ̀sọ́ nìkan rí ṣé èyí tẹ́ wò lójú kìíní yìí ni jápọ̀lù yìí ni ó ní ìtumọ̀ ni àbí abúra mọ́wọ́ ẹ̀tẹ̀pẹ́ bàbá ṣíà ẹ̀sọ́ nìkan tó kiri ẹ̀ mọ́ àbí bàbá alájá ẹlẹ́sìn ẹ̀sọ́ nìyẹn sẹ́ ẹni yìí ní ìtumọ̀ olómọlúwàbí lára ìmọ̀ wà ńlẹ̀ ẹ mẹ́ṣẹ̀ nìkan tó kiri ẹ̀ mọ́ bọ̀bọ̀ yìí can you imagine. Can you imagine ṣebí wọ́n èdè tọ̀dọ̀ tí yín tákúdájí ní ṣe wálẹ̀ ọ̀dẹ̀ kò mọ́ tí wọ́n pè ní fasaha ó mọ̀ ṣe o fasihun mithajun murtajilun nítumọ̀ lágbáwá ní dùn lẹ́nu wọn yẹn ẹgbẹ́ tọ̀dọ̀ tí yín jáde ṣe ó kan bóbó lẹ́nu dẹ̀dẹ̀ wúlẹ̀ tọ̀dọ̀ yín lẹ́yìn aláàtẹ̀yìn ló dọ̀tí gbogbo yìí. ìyẹn ẹran kó játijàti dẹdẹ wúlẹ ọgá yín gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ Professor Khidir tẹ̀yin borúkọ ẹ̀jẹ̀ yìí ẹ má ṣe bẹ̀rẹ̀ níṣẹ́ tẹ bá lẹ fẹ́ máa gbárùn ẹ̀yin ẹ má bá wọn gbárùn ẹ má ta wọn láyà tẹ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ jáde wá sẹ ẹ sọ ìmọ̀ tí dẹdẹ wúlẹ ọgá yín ẹ sọ ìmọ̀ tó náà rí láyé ẹ àti gbọ́ yẹn ìkànnì àwọn dẹdẹ wúlẹ míì tún wà ń bí yìí àwọn ọmọ yìí wọ́ọ̀sì gan
wọ́n ti wọ́ọ̀sì jù mí mọ́ bí tí ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ fún wọn lẹ́yìn olùsí játijàti ẹ máa wo eléyìí náà jẹ́ mo síwájú díẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣépè ló ń bú Professor Khidir ẹ máa wo eléyìí nínú àwọn ajáde dẹ̀wọ̀rẹ̀ ni. Can you imagine? Who is he? Exactly. Àwọn owó ló ń ta bá ta lòun náà nítorí wọ́n bí wa lọ́rọ̀ yín nìyẹn èèyàn ń wà dọ̀tí ẹ mọ̀ pé wà dọ̀tí ni ó ṣe jẹ́ pé mùdírù tí ń lọ̀rọ̀ ń ta bá gbogbo gbà ẹnìkan bá jáde sí kan ní gbèrè kan wà níbi kan o olùṣe akúrí kan kò mọ kéwọ́ kan péré láàfáà ẹ tún ti jáde jíjáde yín yẹn ó ń túmọ̀ sí ẹ̀yin faramọ́ ń tán sọ pẹ́ẹ́sẹ́ ń pẹ́ jáde yẹn ẹ̀yin jẹ́ káwọn èèyàn máa sọ pé tí wọ́n sọ yẹn rí bẹ́ẹ̀ wọ́n ní ẹlẹ́fọ̀ oníhò ẹ̀fọ́ òun ṣe tẹ̀tẹ̀ wọ́n ti bí ẹlẹ́rìí ọ̀rọ̀ náà anybody ò tí conclude pé mùdírù yín ẹ̀yin náà lẹ́ ń ba yí ẹ̀jẹ̀ can you imagine wọ́n ṣe o. kí ló bá wá ṣe o. Ṣẹgbọrọ. Ẹ̀yin wèrè tọ́lọ́ síta ní ìdí ẹ̀yin olùsí játijàti ókè ó ṣe máa sọ ewó ní dẹ̀dẹ̀ wúrẹ́ tí ń ṣe ẹ̀yin aládánwò burúkú yìí yasabuna kulla sayhatin alayhim hadha huwa sabaqa qultu dhalik muqaffalun fajara safala kí ló dé ẹ̀tàn náà sí ń di ẹ̀yin wo eléyìí ò tiẹ̀ ní ìtumọ̀ kankan bí ó ṣe máa fàdà ó lè bá dẹ̀dẹ̀ wúrẹ́ yẹn wọnú ìbínú Ọlọ́run àbá ẹ̀tàn náà síta ní ìdí ẹgbẹ́ bá bẹ́ẹ̀ bàbá yín dẹ̀dẹ̀ wúrẹ́ uqsim bi rabbil kaaba lẹ́ni ibi tí professor bá wọ̀ tó bá fi ìmọ̀ wọ̀ bàbá ńlá kú bàbá dẹ̀dẹ̀ wúrẹ́ wọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ gbádùn ni ẹ má wọrí ẹ̀yin ẹranko yìí ẹ̀tọ́ náà sì ń di àdánwò tó bá yín nìyẹn kíṣà tó yẹ kẹ́ ló bẹ́ẹ̀ pé àfáà yín ti dójú tì yín olùṣíṣí kéwúkà ẹ wá ń yí bàlágà kẹni kìnní kẹni gbádùn ni níbi táyé lajú dé ẹ kó ń bẹ ilẹ̀ ti mọ́ olódò kí ló dé mọ̀ báwo ló ṣe rí olùsí báwo ló ṣe rí báwo ni dẹ̀dẹ̀ wúrẹ́ ṣe rí báwo ló ṣe rí báwo ni dẹ̀dẹ̀ wúrẹ́ ṣe rí ẹ̀yin ra dáradára tẹ̀ nítumọ̀ yìí ṣé mú mùdírù ṣe máa ń rí ní dẹ̀dẹ̀ wúrẹ́ tọ̀dọ̀ yín rí yẹn ṣé bórí mùdírù ṣe máa ń rí irú kéwù gidi tí máa wà lórí mùdírù ní dọ̀tí àti fùlùfùlù tó wà lórí tọ̀dọ̀ tí yẹn ẹ kàn déédéé yalágbàkó ẹ mọ̀ wá wá sí àwọn èèyàn káàkiri tí yín nìyẹn àgbà báyìí ó sì báyìí àní ẹgbẹ́ náà jáde ìmọ̀ yẹn afẹ́mọ̀ ní tó ń bí ẹ̀yin gbèrè inú gan àti ìmọ̀ can you imagine báwo ni professor ṣe rí èwo ni dẹ̀dẹ̀ wúrẹ́ gbà rí first degree dẹ̀dẹ̀ wúrẹ́ dà bàbá èkó òpònú ayérada and so what ọ̀nà ni dẹ̀dẹ̀ wúrẹ́ yín ti dálẹ̀ ibi tí ń sẹ́ yìí sì bá àrọ́nà ṣe dẹ̀dẹ̀ wúrẹ́ fẹ́ rọ̀nà ẹ̀ ló kọ lẹ́yìn ó dé yá káyìn dẹ̀dẹ̀ wúrẹ́ lọ́dọ̀ de egun mọ́ lẹ́nu ṣé professor ṣe rí ẹnìkẹ́jìnìkẹ́ yóò mọ̀ dálẹ̀ ó yá ibi tí ń sẹ́ yìí sì kí dẹ̀dẹ̀ wúrẹ́ náà dálẹ̀ inú ń bí àbí ayé mọ́tò gbèrè sí yakul kalam ni ọ̀tọ̀ ní tó sọ̀bọ̀ ibo ni bàlágà ti wọbẹ̀ musu ìjọ dídá ó ṣe kéwò pé ádámù yáyá wa ìbùnú ẹ̀yà ń fàtúwò wá sí ìtọ́pẹ́ ìfẹ́ pupa àti jákujàku yẹn kí ló ṣe ń tẹ̀ ní ìtumọ̀ nínú ayé náà àbá ayé ìmájì eléyìí. láti bó bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ wọn ẹgbẹ́ ó ṣe jẹ́ kálámù ẹ̀ṣẹ̀ bọ́ kéwù bìkan ni ó yẹ kí èèyàn máa fáwọn ẹranko yẹ kí èèyàn máa fi wọ́n sáyé wọn àkíni kí àwọn ọmọ bàbá ẹ̀sìn ló bí wá ṣe àbí ó méjì wo ni dẹ̀dẹ̀ wúrẹ́ ló ń pè ń gbàdàn fún bàbá tó wà láyé tọ́jọ́ wọn bàbá ẹ̀sìn ló bí wá tó jẹ́ àfa ṣe kádàmù. làwọn hakùn wà lẹ́yìn sáà lẹ́yìn hakùn àbí tòun lẹ́tọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lẹ́tọ̀ lọ́dọ̀ tiẹ̀ àwọn kọ́kọ́ ló kọ́ kéwù àti onílé kéwù bàbá tiẹ̀ bàbá ẹ̀ kọ́ mi ń kéwù bàbá ẹ̀ làáfà mi èmi kọ́ wọn náà ń kéwù èmi jà àfa tiẹ̀ bí wọ́n ṣe lójúṣe tiẹ̀ sí mi èmi náà ṣojúṣe sọ́dọ̀ bàbá ẹ̀ that is it ṣe àwọn àsìkò ìsìnyàgbádùn yẹn ti kó ń bẹ́ẹ̀ nǹkan sọ fún yín tẹ́fẹ́ dolórí burúkú sí rè àbí abẹ́ gbádùn
Sheikh Adam kọ tírà àwọn àfáà mi ò ṣiṣẹ́ ni bàbá Òkèèrè ò ṣiṣẹ́ àbí bàbá Mádò ò ṣiṣẹ́ bàbá Bákì ò ṣiṣẹ́ bàbá Alágbàjì ò ṣiṣẹ́ Sheikh Adam nìkan ló ṣiṣẹ́ ẹ̀yin jati ìdí Sheikh Adam kò wọ́n lè sọ lójú ayé wọn pé kò sẹ́lò mi nǹkan là hàn fàdé sàhùn àwọn àkẹlọ jókòó yín jẹ́ mi tẹ́ wa tíyàdá ìníkà tẹ́ fi borí burúkú yín débi bẹ́ẹ̀ nǹkan bí aṣọ aláwọ̀ pẹ̀lú ànábì Ọlọ́run tabban lakum ẹ̀yin onígbòrò burúkú yìí enough is enough ṣẹ́rí ilẹ̀ Yorùbá eléyìí olódo ò lè jẹ́ authority wa ń bẹ̀sẹ̀ onítọ̀ kó gbẹ́ni ẹ̀ sókè lé ni mọ̀fàlùn can you imagine. nígbà tí jáde aláṣẹ Adam Sheikh Adam ala al-ayn wal-ras bàbá yìí wọn kọ́ àfáà ni wọn wallahi àfáà ni wọn káyé dẹ̀ jẹ́rìí sí bẹ́ẹ̀ àdáwò tẹ́ ẹ ní ni pé a fẹ́ mọ̀ pé sẹ́yìn gangan lẹ́ ń promote heritage Sheikh Adam ní àbáwá àwọn onísọ́nà àti lóhun Sheikh Adam dọ̀n láti máa fẹ́ ṣe tẹ̀sí máa ló máa kàsí máa ló máa di máa ló àdàbí gbogbo àwọn àfáà wà làwọn àfáà yẹn ọlọ́run bá wa kẹ́ wọn àmọ́ dẹ̀dẹ̀ wúrẹ́ à ní gbà fún sẹ́ẹ̀ ó gbà fún sí Adam ó wà gbà fún dẹ̀dẹ̀ wúrẹ́ èsì èèyàn gidi àbó gbádùn ibi tí ń ṣe yìí zero náà ìwọ náà lọ gbà fọ́ọ̀mù ànábì Nuhu kọ́dá kọ́mọ ànábì Nuhu lẹ́gbẹ̀ẹ́ kó wá ṣàlẹ́ sọ́lá tó wá sẹ́nà kó fi Nuhu lẹ̀ tó dá ànábì Ọlọ́run sẹ́yìn ní ìtumọ̀ náà ayé rárá ni ẹ̀yìn ronú rárá ni mẹ́rin dàkùn kẹfà tàkùn ìmọ̀ yóò wúlò fún yín rárá ni àbájídé ní kalẹ̀ mọ́ lónìí Sheikh Adam ṣe báwọn kan ló kọ́ àwọn kéwú àwọn mi ò ṣiṣẹ́ mọ́ náà ẹnu ogun tó kọ kalẹ̀ ohun tí Sheikh Adam kọ kalẹ̀ wọ́n ṣe yin àwọn àfáà tó kọjá lọ àwọn àfáà tí wọ́n bá ẹ̀yin wá fẹ́ yí kan padà ẹ fẹ́ gbé Sheikh Adam lórí gbogbo èèyàn àwọn tí wọ́n bá yẹn kọ́ ṣùgbọ́n àwọn kan náà jẹ́ contemporary tọ́jọ́ ń lò bá ẹ mọ́ tẹ̀ ṣe ẹ bá lọ nígbà tí mo ka ibi tí Sheikh Adam ti yin bàbá Òkèèrè yẹn bẹ́ẹ̀ máa wo tí láyé padà fáyín wọn gidi àwa wò pé masha Allah ilé ìkọjá bẹ́ẹ̀ ẹ̀yin láti ẹ̀yin dàtí. nígbà náà ti dákọ̀ ojú ìmọ̀ kásì bẹ́ẹ̀ àdánwò tó bá ẹ̀sìn ìṣe ojú ẹ̀sìn yóò súnmọ́ ó ti rọ̀ tó bá mọ̀ kọ́ wọn dẹ̀dẹ̀ wù rẹ̀ ní ẹ́ tó dá ẹ lójú pé àáfàá yín àáfàá nílò tọ́ ẹjá mú tẹ́ fi wọn ìmọ̀ ẹjá rí wákàtọ̀ wò kì í ṣàfà kì í ṣe onímọ̀ orí ẹ̀kú àwa dúró lórí ẹ̀ ìwọ ni wá ta wá láyà al-bayyinatu ala al-mudda'i àwọn wàá ṣàlàyé pé àlẹ́ lè yí òkú orodo sẹ́ẹ̀ ìdọ̀tí lélẹ́yìí fúlùfúlù ni pàǹtí èlùbọ́ ni pàǹtí ẹ̀wà ni kì í ṣàrẹ́ ẹ̀wà ẹja dànù kí àǹfààní àpòta ní ti sọ wónù ayé ìmájì tani nínú òwò kò sọ anything àwọn oníbàbá tí ò dárúkọ yín ẹ gbádùn ẹ wá já gbọ́rọ̀ prof kí wọn náà wá wò ń bẹ́ẹ̀ ṣádákọ̀ dẹ̀dẹ̀ wù rẹ̀ ẹ̀yà aládàáwò gbogbo yìí ẹja ọ̀la gbọ́ nísìn òwú lágbá bó ṣe ń yọ bí lágbá ṣe ń yọ ẹ má gbọ́ o ẹ jọ́ tó lọ lọ́rùn ẹ má jà ṣàbòsí o ibi tí wọ́n bá ti dákọ̀ dẹ̀dẹ̀wù rẹ̀ ń bí àbí tó jọ tàwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí wọ́n fi ń gbó bí ajá kiri tán tọ́ra wọn dàdánwò kiri ẹja mọ̀ bisimilá kẹ́nìbọ̀dì má ṣàbòsí ibi tí sẹ́ẹ̀kì yìí bàbá wa àgbàlagbà olókè mímọ́ Professor Khidir ibi tí wọ́n bá ti dákọ̀ dẹ̀dẹ̀wù rẹ̀ akúrì ẹjọ́ mú jáde nínú fídíò yìí tí gbogbo ìfowópamọ́ lórí burúkú kò sínú dírù bòmí kò sáwọn afá bòmí tí ìròyìn yẹn bá mu gan pàápàá yálà burú gbogbo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni.
Kai. وعند الملايا بالمكان الأمانية ولو أوكان تسير أنت الموت شعبية يجب من كان يؤمن بالله واليوم الآخر Todo rayo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń pè láàfà dọ́là àwọn òwúlò ń ta ẹjọ́ gbogbo tá a gbọ́ yìí ẹ má jà ṣàbùsí ìjà wọn dákọ̀ ọ̀hún dírù ń bẹ́ẹ̀ ṣé dẹ̀dẹ̀ wò rẹ jáde ń bẹ́ẹ̀ ṣé bàbá ìdárúkọ anybody ẹ̀yà aládàáwò gbogbo yìí kí táwọn àdàbí yóò wọn tú jáde àṣìgbàjẹ́ ṣe bí tòun là ń wí àṣìburúkọ ẹ̀kọ́ ara fún bẹ́ẹ̀ sì máa ṣe ẹ̀sìn láyé yín nìyẹn ṣèbí tí ẹnu àwọn pòfẹ́sọ̀ tọ̀dọ̀ tí yóò gbà nìyẹn àwọn alábòsí gbogbo yìí gba pòfẹ́sọ̀ lórí Islamic studies Arabic language olódo akúrí kan ọmọ secondary school wa ń bayé mímọ̀ jẹ́ ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ Ọlọ́run bí gbogbo yín léèrè àdàbí tákórí òdodo lọkùnrin burúkú ìbáwá lókù ní kí ni problem yín sìn ẹ wá bẹ̀rẹ̀ sí pé bàbá lórúkọ tí ì ṣe tiẹ̀ ẹ̀yìn lẹ́pẹ́ gbére alábòsí ni òní láti bọ̀tán ó ní mùdírù mọ́kẹ́ sọ́dọ̀ akọ mùdírù ń bẹ̀ gọ̀fàlùn yahsabuna kulla sayhatin alayhim ó dà kí lágbá kẹ́nìkan gbé lágbá wá ń sìn irú sẹ́mínà tó ṣe ní Darul Naim ń sìn wọ́n ló ń bá wa ṣọ́ àwọn ṣèṣù wa tó wà ń bẹ̀ inú tó gbé wá bẹ̀ yẹn sìn wọn àbálábà àfẹsọ̀ kankan ìyẹn kan sọ̀rọ̀ tiẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí sọ pé ẹnìkan ẹ lọ gé bẹ̀ yẹn náà ẹni wọ́n ṣe mítì mùdírù ẹ wá sọ di celebrity èèyàn ṣẹ̀sìn ẹ wá fẹ́ tú sí pé ó ń gbayì wọ́n ṣe lára lórí kíni abẹ́rẹ́ wa gbà mí ni wọ́n fi gbọ́ bá ti àṣìdáàrù láàrin dáadáa láha kọ̀lẹ́ ìsà yorùjánu ilẹ̀ àmàlà òsàmàrù sàmàrù wo ló wà fẹ́lẹ̀ dẹ̀dẹ̀ wúrẹ̀ játijàti téèyàn bá ti àfẹ́ lẹ́kọ̀ọ́ mọ́gi ajẹ́gi tó nítumọ̀ eléyìí ń yẹpẹrẹ níwọ̀n ṣe kéétẹ̀ kò ní tọ́bẹ̀ ṣe kéétẹ̀ wà wọ́ọ̀ni dẹ̀dẹ̀ wúrẹ̀ ọ̀gá yín ó sì ń bẹ̀rọ̀ bèèrè káàbà olórí ire ọmọ tó ṣẹ̀ jáde ilé kéwú gan kò gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀ kò dẹ̀ gbọ́dọ̀ ṣe lárẹ̀ àti lára pé kíni ẹ̀yin ló ń bí yàn ìlara ló ń bí yàn àwọn táwọn nínú bọ̀tá pé kíni ṣé ti gbógun ṣé kálá mọ̀ fẹ́ kàn wá ni a fẹ́ mọ̀ ṣe lára ẹ̀ sí ni àbí ti tó nítumọ̀ ilẹ̀ Yorùbá gan kò já mọ́ anything e no good for buy dog kò dá fún rajaraja wallahi bọ́ bá kówó lé lórí owó orí ẹ̀ lákò ṣẹlẹ̀ yìí ò nítumọ̀ ni tó bá kó owó lé dẹ̀dẹ̀ wulẹ̀ lórí ó sì ń bẹ̀rọ̀ bìl káàbà àfi tó bá ti túbá lórí orí burúkú tó ṣe ẹ̀rọ kù tó bá ti túbá lórí wọ̀nà yẹn lókù tó bá kọ́dà kó jẹ́ àfààní ìdánimọ̀rù lam yahfaz thalathan fabi'u walau bi kaffin min ramadin wafa'an lis-sadiqi wa badhla malin wa kitmana as-sara'ir fil fuadi tẹ́yìn ò bá ti nítumọ̀ rárá fabi'u ẹta dẹdẹ wúrẹ dànù wàlà òbí káfí mi rọmọdì ọlọ́dà dẹdẹ wúrẹ lẹ́mú wájà lẹ́wà ká yìí kò dẹ̀ wá sówó ńlẹ̀ wá dẹdẹ wúrẹ yìí náà dẹ̀ lé wúlò kó máa bá wa nu tébùlù nù ẹ má wọrí kí ló wà ńlẹ̀ a ṣe ṣègìní tán ló wà ńlẹ̀ wàlà òbí káfí mi rọmọdì ẹgbẹ́ máa bá ti ń lọ ẹ fi dẹdẹ wúrẹ lẹ́ bẹ́ẹ̀. ilé enough is enough ẹ wá àtàwọn àní ẹkọ mọ̀ yẹn jáde àtìwọ́n tó sọ lábà yẹn sísè òdì fẹ́ báyé lábáwọ̀ ẹ jẹ́ ok lórí kí ló fẹ́ ṣe dìbẹ́tì lé lórí gan ìwọ kan jáde ẹlẹ́ǹta Sheikh Abdulhakeem Al-Kuturi ẹlẹ́ǹta wọn láyà ẹ má mọ̀ wọn ara yín ẹ jẹ́ kó ní kálukú lọ nínú kéwú ẹ ṣe pẹ̀lẹ́ wàláhì eléyìí kó bá jánu bó sì bá jánu náà ní tẹ́rìsì abẹ́ ní tẹ́rìsì o à ń jánu ní àbí
à ń ṣe kéta ni àbí à ń parọ́ ni àbí àáfà yín àáfà gbogbo ayé ni ó mọ kéwù ju pòfẹ́sọ̀ lọ ẹjẹ́ àmọ́ kéwù tó ṣe ẹjẹ́ àmọ́ kéwù yẹn so èyí náà ti rí sí pé àwọn ilé ìtàn yàrá gbàkó ni àwọn máa dò jáde kán bẹ̀rẹ̀ sí dúrágì pòfẹ́sọ̀ ẹni yóò èso ní mímọ̀ èyí náà mọ̀ ẹ jẹ́ ká ṣe mùbáhálà pé n ti ń tù yìí ká pé ó bá lọ ó bá ìmọ̀ lọ lóòótọ́ Felix of Nola tó tú ẹ wá fẹ́ yí ẹ wá rí ibi yí sí ẹ wá ní ìyọ̀tọ̀ ní tí mo nílò sọ pa ọ̀rọ̀ ìta aláǹtakùn àfọ̀nísùnà òun náà wọn bẹ́ẹ̀ sọ ìjírà ànábì tó mọ̀ sọ̀rọ̀ aláǹtakùn bẹ́ẹ̀ níbi tí mo fẹ́ júdé èmi ni màá sọ̀rọ̀ ìjírà ànábì ní màá sọ fẹ́ pé aláǹtakùn kan dáhùn tó takùn dídí síbi kan káàdì sí clear tí Abubakar sọ pé làwọn náà àdùn tẹ́nìkan bá wo màhálù kọ̀dà méjì tẹ́nìkan bá wo bí ẹsẹ̀ rẹ̀ gan yóò rí wa ànábì wa ní kí lóun ló ń pè yẹn méjì tọ́lọ́ ń ṣe kẹta wọn ní tó clear ẹ wá ń wá rán dáadáa àwọn agbẹ́ta yẹn wá ní tí ò sínú tàbí ìrùndírù yanjú ókè báwo ni Felix Nola ṣe débẹ̀ yẹn lò sí játijàti ẹ ṣàfẹ́ yí orí burúkú yẹn ẹ fẹ́ gbé tí ò ṣe ẹ fẹ́ rí báwọn yẹn lẹ́nu atúdánù òṣì dànù enough is enough ẹ ṣe mùbáhálà ó tún lọ tútùkútù kan náà ní Qur'an ó ní wàlá takùrọ̀ bá rí ìṣàjárọ̀ kìíní kan ó ṣàtútùkútù jẹjẹ wúrẹ́ ń sọ wípé bàbá ànábì Ibrahim ló kọ́ Káàbà wallahi ó sọ bẹ́ẹ̀ bóyá mo ti ń bá rí lórí fóònù ilé jẹjẹ wúrẹ́ ó ní bàbá ànábì Ibrahim kọ́kọ́ ló kọ́ Káàbà ó ní bàbá ànábì Ibrahim ló kọ́ Káàbà wal ayatu wadihatun wuduha shams aya dẹ̀ wá gàdàgbàgàdàgà wa idh yarfa'u Ibrahimu al-qawa'ida min al-bayti wa Isma'ilu ó yá tàláyà yìí sọ àkúrí orúdó onígbéraga òsì ẹ̀dẹ̀ dákẹ́ ìdákẹ́ yìí ọlọ́run obìnrin rere man nasara batilan wa huwa ya'lamuhu fala yazalu fi sakhati Allahi hatta yada'a ma qala hadith sahih aw kama qala sallallahu alayhi wa sallam ẹ máa nà bàjẹ́ yẹn lọ́wọ́ ẹ máa gbẹgẹsẹ ayẹyẹ ẹ máa dìfẹ́ǹdì ẹ lórí àdánwò tí ń dàrú ilẹ̀ Yorùbá àti ẹ̀sìn ọlọ́run tí ní sáwàdà wallahi ẹ máa nà lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ní yẹ ní gbò níbi ìbínú ọlọ́run tí tẹ́ fi dọ̀ gbogbo oṣù tẹ́ǹṣẹ̀ yẹn lẹ̀ tó bá mọ̀ bá àfa gbogbo ayé ní lóòótọ́ ní tó tú síbẹ̀ yẹn sọ pé kí ìbínú ọlọ́run kó bá ẹ tó bá correct Felix Nola sọ pé kí ìbínú ọlọ́run kó bá yín tí tó túbẹ̀ yẹn bá correct subha arban àfa gbogbo ayé fọ́ọ̀sì tí kìíní yẹn gbé jáde gan subha arban bí mo ṣe sọ yìí gan láìṣẹ̀ ni mo kọ́ lẹ̀ ó ti mọ̀ pé wọ́n béèrè ni nígbà tá lágbàkú yóò tu ó lásùbà yín di mẹ́rin o láti fi rọ́bìṣì Imam Bukhari ẹmọ̀ dákẹ́ gbà yẹn ó nọ́mà gbà yẹn ìmọ̀ nìyẹn gbà yẹn ẹja sọ pé kí ìbínú Ọlọ́run bá yín kápẹ́ tó bá tún yẹn bá lọ ìyẹn tún jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló tutù gbẹ̀yìn rọ́wù Sheikhan ló gbà wá ẹ sọ̀rọ̀ sí yẹn ẹ̀rí yẹn yí bí Musa ìjún àbí ẹ wá bọ́ta ẹ wá gbé bọ́ọ̀dù ẹ nítumọ̀ rárá ni ọ̀rọ̀ bọ́ọ̀dù kọ́ la sọ tó bàjẹ́ lára ọ̀gá yín tí ó ti kọjá jákujàkú tẹ̀ ń bá kiri wàyí búlùkù ńkọ́ gbogbo jákujàkú tó wà mẹ́ẹ̀kọ́ ẹ wá ṣe Musa ìjún ẹ wá ìtẹ̀dámù tafsir àṣìyá láàṣìfù wa ókè ó lọ bí méjèèjì Musa ìjún ò lọ láàṣìfù ó lè pè ní wà láàṣìfù wa náà ó jẹ́ pé dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ yóò lè dìfẹ́ǹdì ẹ̀ ẹ̀yin lẹ̀ ń bá rún mọ́ òun ọmọ bàlágà kọ́ ló lò ń bẹ̀ yẹn ìwà onímọ̀jẹ̀sí ẹ̀rọ bẹ̀rù àtúbọ̀tán kò lè bẹ̀rù Ọlọ́run wọ́n fi ṣí ẹni àbí bẹ́ẹ̀ ló ti ń rí yìí ayabtaghuna indahumul izza falillahil izza tẹ́ ẹ bá ti fi ìmọ̀ yín gbé yìí fún Islam hàn tẹ́ ẹ fi ìmọ̀ yín dúró lórí òdodo mọ́ aládàáwò ní ẹ̀mí mọ́ ẹ̀ ní ìtumọ̀ nú ẹ̀sìn nanu qawmun a'azzana Allahu bil Islam wa law ibtaghayna al-'izzata fi ghayri al-Islam adallana Allah ayna antum min hadha al-qawl tabban lakum wa li'ilmikum alla manfa'a kí ló dé ṣé ìmọ̀ àdínú àmọ́ ẹ̀ṣẹ́ bí gbàgbọ́ nìyẹn àbá àwọn bẹ́ẹ̀ ni wọ́n tún ló lánàá bí òní mùjísà ẹ máa bá kọ́mẹ̀tì gbogbo kìíní yẹn káwọn èèyàn rí ànábì òní mùjísà ara ìsàlákè sí méjì ìyẹn lọ́ni yóò dẹ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú authority òdo ṣùf ọ̀rọ̀ tó ń wù létí èèyàn yàgbẹ́ sábọ́ ó yàgbẹ́ sórí àga ìtazara jàmádà ní jẹ́bẹ́ àyìnà lẹ́rìn mo fi hàdà mujarradu ghatrasa was-safsata wal-hamtaqa wà máa ṣùgbọ́n àdáàdìk ẹ jáde wá gbogbo ṣọ́ṣọ́ fìdí tẹ́ máa bèèrè tẹ́ máa ṣe dákùdákù yẹn ilẹ̀ ti mọ́ ẹ jáde wá ta àfa gbogbo ayé ni àlàyé asas fánù wọlé ló dáfà gbàyé sí ẹja mọ̀ kò lọ jámíà ó ní mọ̀tà àwọn pòfẹ́sọ̀ ti bo tábó lé bo àfa ni àkíní mọ́sálà wo ló yanjú rí tó fi dáfà ìdá ń bí nìyẹn ṣòtí tí gbogbo ẹ̀yìn ìwọ tó tiẹ̀ lọ́run challenge ṣe òkútu wípé kẹwàá jọ sọ lábá fún kí lórí kí lọ fẹ́ challenge ẹ̀ sí àṣọ lórí òṣìṣẹ́ àfẹ́ sọ kiri ni ẹ̀ ní tìjú rárá ni ẹ̀wọ̀n àtúgbà mi kẹ́ how did we get here báwo la ṣe débi àdánwò yìí òun bẹ̀rẹ̀ sí jáde ẹwọ eléyìí náà ẹwọ nǹkan ẹwọ tó lè fi ṣe topic tí a bá rí kájẹ́ kájáde olódo ni mudir lẹ́nu professor kí ló dé kí lè fẹ́ gbà lọ́wọ́ bàbá Lágége orí ẹ̀ ti dàrú níbo náà ti dákọ̀ mudir ń tọ̀sọ̀ fídíò tí gbogbo wa gbọ́ yẹn níbo náà ti dákọ̀ mudir a jẹ́ pé ẹ̀yin gángan lẹ̀ ń sọ pé ẹ̀yin gángan lẹ̀ ń bú àfa yẹn indirectly àbá ọ̀rọ̀ tó clear pé ọ̀rọ̀ mímọ̀ òní kìíní ẹ̀kìíní kan lágbàáyé ẹ̀ńtẹ́ ìṣọ̀tọ́ pàfà ni ẹjọ́ lọ sọ àwọn ọ̀rọ̀ yẹn lágbàáyé ẹnìkan jókòó síbi kan anybody ló lè jókòó sáníwẹ̀ wà lázìmù lùkọ́wùlì láìsà bí kọ́wùlì ẹ̀ńtẹ́ sọ rèé ó dàbí pé kìíní ara o mọ̀ fóònù wà mọ̀ tó kù wà oṣù nínú ọ̀yẹ́yìn àdáwò ní kò sí tó wùlẹ̀ nínú mímọ̀ náà agídí ni
professor dẹ̀ sọ ọ̀rọ̀ dẹ̀ professor sọ torí pé n tó sọ yẹn qalahu bi ilmin wa yaqinin wa basiratin n tó sọ yẹn bẹ́ẹ̀ enough is enough ẹ lè máa gbá wọn kullu inahin bima fihi yandah ẹ̀hún ẹ̀ níjùmọ̀ wa kullu fatatin bi abiha mu'jaba ẹ̀fẹ̀ ẹ̀yin náà fẹ́ ṣe bí pé wà ń bẹ́ẹ̀ asiru yẹn ti lọ rárá o asiru ẹnìṣẹ́ ń bì kan ó di wọ̀ níbi kan rárá kò di wọ̀ ń bẹ̀ mọ́ ó ti di wọ̀ káàkiri ìmọ̀ ti la ayé ti lajú ẹ̀yin wá fẹ́ wà ní ẹ fẹ́ máa live 1950 ẹ fẹ́ máa live 1960 kẹ́ ẹ máa pàṣẹ 2026 kò lè work. Can you imagine professor sọ̀rọ̀ wọn àdákọ̀ ọ̀hún dírù tí ó ṣe jẹ́yìn aládánwò tẹ́yìn ń gbé tẹ́ ń ṣe ìtìlákù ẹ̀ lórí ẹ̀ ìmọ̀ jáde yín gan fàyà ṣahádàtù lánàá bí annahu naqisun ẹjẹ́ yí orin ṣẹ́mùtà náà bí náà kọ́ni wa idha atatka madhammati min naqisin fàyà ṣahádàtù li bí anni kamilu eléyìí o fàyà ṣahádàtù lánàá بأنه ناقص بأنه جاهل بأنه متغطرس بأنه مجوف بأنه لا شيء بأنه صفر بأنه أجهل من حمار أبي جهل بأنه لا يعتبر في المجتمع أعني مجتمع العلمي ابن تيمية ليس سلفا àwọn lábáwá tẹ́ kí èèyàn sọ kọ́kọ́ dín fọ́dí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ àbínú dẹ̀dẹ̀ wulẹ̀ ní sẹ́wọ̀n ẹ̀fún lábẹ́rẹ̀ dẹ̀dẹ̀ wulẹ̀ kárẹ̀ ya lágbọ̀dọ̀ rí ẹni tẹ̀síìrì mọ́ wọn gbọ́ tẹ̀síìrì ẹ̀ ṣíkùrá ní fún tí ó lè jáná sí ilé já yìí lóhùn mọ́ lọ. wọ́n àwọn tí ò jẹ́ kán lanu sọ̀rọ̀ láwùjọ mímọ́ ẹ̀dẹ̀ ń ṣàbòsí ọmọ àfáàyín ọmọ àfáàyín ni kó lè máa yàgbẹ́ sábọ́ kó máa fi bẹ́rẹ̀ àwọn èèyàn lójú ọmọ àfáàyín ni bí ti ń gbé igi bọ̀ káwọn èèyàn lajú síbẹ̀ ọmọ àfáàyín ni ọfà ló mú dání kó tábà wà bí ọmọ àfáàyín ni ásìdì ní gbé bọ̀ yìí tó ká tẹ́ra síbẹ̀ ẹ gbádùn kí ni wàhálà yín gan wọn àdákọ̀ ọmọdé mú yín ayé májì ẹgbẹ̀lẹ́ and so what? ẹ̀yin náà ni ẹ̀yin orí kìí gangan ni nígbà tí wà fọ́tò ìtọ̀ ní yóò dákẹ́ kí ló ń lọ òkè kí ló dálẹ̀ èyàn sọ̀rọ̀ wà hùrùn ọ̀jú àárọ̀ ó dùn ààrẹ yìí ẹ ṣe rọ́dùn fún wọn ẹ kàn ń dàgì nílùú dẹ̀dẹ̀wúrẹ́ ẹ kàn ń dàgì ẹ̀wọ̀n náà dọ̀tí láàpín tó náà láìkì dẹ̀ yẹn ẹ̀ ń dàgì ẹ̀wọ̀n náà rẹ̀ bẹ́ẹ̀ kí yìí máa jẹ kí náà bẹ̀rẹ̀ àbòsí ló ń ṣe Suleiman Bayus ó tà tó tí mi lápò kò dákò yẹn násìdì ẹ̀gbọ́n gbàbúrò tó kọ tábàtì wá ní ẹ̀gbọ́n ni bàbá wa kì í tún wí jẹ́ fún ẹ bí mi kì í ṣe fáànù wọn so mọ́níhàjú wa yàtọ̀ síra wa àmọ́ àgbàlagbà ni wọ́n ṣàgbọ́dọ̀ pálí àbí kì í dákò yẹn àbí wọ́n tún dì lẹ́nu dẹ̀dẹ̀ wúrẹ́ àbí àtàwọn tó ti yá aláṣọ Ganawi àgbà dàrú láàrin mi àti 1948 1958 àgbọ̀dún mẹ́wàá dàrú dẹ̀dẹ̀ wúrẹ́ kò gbádùn ó wá pọ̀ bẹ́ẹ̀ kì í dákò èèyàn Imam Buhari ò gbọ́dọ̀ gbáwá kò dákò èèyàn mẹ́ẹ̀ inú tẹ́míà ẹ̀yìn àlùwání àmọ̀ bá dàda àlìkà kò dákò èèyàn àgbòsí báyé yín jẹ ẹ máa ṣe ẹ̀sìn sẹ̀ aṣẹjọ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni. kí ló ṣe ta ló yálù ṣé lọ́dọ̀ kọ́ ni ó dà ẹja mú nísìn ká ṣe muhtaruzatu ta'rif a ti ṣe ta'rif kalẹ̀ sí a ti ṣe definition kalẹ̀ àwọn fẹ́ mú àwọn kókó kan dẹ̀dẹ̀wúrẹ́ inú definition dẹ̀dẹ̀wúrẹ́ inú sifatun lazimatun li dẹ̀dẹ̀wúrẹ́ an yusafa bil jahl tó bá fẹ́ define dẹ̀dẹ̀wúrẹ́ fún wa ní 2026 a fẹ́ ṣe dictionary àwa fẹ́ define dẹ̀dẹ̀wúrẹ́ nínú dictionary yẹn tó o bá ti fi olódo sí wallahi àrígbá definition wọlé nahtaju ila ta'rifin jami'in mani'in ẹsẹ̀ bẹ̀rẹ̀ wa in udtum udna ṣẹ́rí ẹlẹ́nu ló lámù yẹ ẹ má jù ú kọjá ní ọgbà yín yẹn wà ní kìnìkan ó dàgbọ́ ní 1900 ni wọ́n dá mọ́ríkàzì yín lẹ̀ wallahi ó lọ àwọn kankan wà jẹ́ pé àṣẹ nídìí wàhálà torí pé kí ni òun ló ní nǹkan
ẹ̀ bá ní bá jiyàn kí ló bẹ́ dídì yẹn yóò ṣàwọn láǹfààní. ṣé Ádámù èmi nìkan ni wọ́n bí èmi nìkan ni mo sì gbọ́ wọn yé dáadáa jíndó dáadáa Masha Allah kó kan wá láyà nìyà ọgbọ́n pé kọ́dà afẹ́ ṣe débi pé inú òfurufú làwọn yóò ti lọ́mọ ẹgbẹ́ ó nísìn níbi táyé dé nísìn inú Masha Allah à ń tà hùn ọmọ àbò òṣìṣẹ́ lọ́mọ yẹn àwọn tó o bá sọ jákujàku bí ẹ̀sìn wà dúró bá ayé lélẹ̀ kan kó bẹ́ẹ̀ kò sí mọ́ o ayé ọtọ́rìtì àdánwò kan kò sí mọ́ ẹ̀ ní ìtumọ̀ rárá ni ṣé olódo kọ́ ni ó dà olódo kọ́ ni dẹ̀dẹ̀ rẹ̀ bá wa gbé ìmọ̀ yẹn jáde mo ta iláyà èmi ò wá fẹ́ àwọn short video àbọ̀ lọ gbé board mi ní di board fi board lẹ̀ fi má kalẹ̀ ṣé o ti jákàjọ jáde báyìí pàtàkì kámẹ́rà mi ká ní ìdàtí mutí nàdá ni wọ́n lè lọ ṣe research ọ̀pẹ́ ẹ̀yin lẹ́fẹ́ mẹ́rin wá sí lọ wo gbogbo àwọn mọ́sálà káfa yín tún tó fi ìmọ̀ ẹyọ kan tún rí yàtọ̀ sódò àti fẹ́nu yìí bí mọ́sálà yẹn jáde àwọn wàá fẹ́ báyìí màá ní kọ́ bá ń wá yúgọ̀tì tó dáa ṣóyé àtòmí tútù lẹ́gbẹ̀ẹ́ so màá ń jù ó kàn máa pò fún lọ́lọ́ àkàmọ́ ọmọ mi àkàmọ́ fi pọ́ǹtì ẹyọ kan dànù gbogbo ilé ti jẹ́ mà fẹ́rẹ́sọ́là ìmọ̀wó ni ìtàsàlà ìmọ̀wó ni kọ́tàlà ìmọ̀wó ni rọwáwù ṣèkà ìmọ̀wó ni síwà lámùlùbàlà ìmọ̀wó ni inú tẹ́mi àlẹ́ sàṣàlà fan ìmọ̀wó ni látàgbọ́n bá rí ìṣàjára tó tútùkùtù ìmọ̀wó ni yẹn bàbá ànábì Ibrahim ló kọ́ Káàbà níbo ló ti ká ànábì Ìsá padà wá mọ́ níbo ló ti jẹ́ mọ́ àwọn àlẹ́ sẹ́lá ẹgbẹ́ àwọn mùsùlùmí tó rí fídíò kan ó kàn yàgbẹ́ sí orí yàgá àwọn àlẹ́ sẹ́lá iná ṣe kí àwọn mùsùlùmí ṣe ègbó ló ṣe pléènì ègbó ó wá rí gbogbo àwọn òòrí ẹ̀fọ́ọ̀tì Khawarizmi òòrọ̀ jìbra òòrí kẹ̀kẹ́ òòrí táwọn mùsùlùmí ṣe àwọn early scholars ó gbádùn ẹja gbọ́dọ̀ dẹ̀ wùrẹ́ díẹ̀ sí. ókè ṣẹ́ẹ̀rí ẹ̀yìn kan sí أولئك عرفوا صاحبهم وصاحب البيت أدرى بما فيه وأهل مكة أدرى شعابها wọ́n mọ̀ pé ìgbẹ́ ni àwọn fẹ́ kà fáyé ṣe bí mo ṣe dúró lójú tí mi ṣe kí ni o ti fi ń ṣayé ẹ lọ nìyẹn ayé ẹ̀yin ò kàn wá àṣemọ́tà ọ̀fà kò sí tó kàn án pẹ̀lú ayé ẹ̀ ó polúkú musu ó bẹ́ẹ̀ jẹlẹ́gbẹ́ o ó dá o ó dún o ó dán o kádàrá ènìyàn kò sí tó kàn án pẹ̀lú ẹ̀ nígbà táwọn iṣẹ́ aláṣọ lọ́sí dáṣẹ̀ mọ́ bá wo bí Júpítà ṣe wọ̀ bìkan a sì mọ yẹ̀pẹ́ tẹ̀ àmọ́ tẹ́ fẹ́ dálẹ̀ yìí antum tashhadun ẹ̀ ń jẹ́rìí sí kíní náà ẹ jẹ́ mú sẹ́yìn díẹ̀ ó ń tẹ̀ mú ṣe jólódonu. ǹjẹ́ yín gangan lọ́ta mú un. ó tún pè Sufyan bùnú àyè náà mo mà dáná ẹ kí lọkùnrin wá wúlò fún gan ìmọ̀ owó ganá fi ràn yẹn nílẹ̀ ẹlẹ́ ń bí Sufyan bùnú òye yín náà wọ́n ní àyè náà ó dá iná gbà ní àyè náà gbá bọ́ọ̀lù wáyé lọ́mọ ìlú mùsítákà. ta ló yálù ìwọ náà gbà pé olódo ni àdúpẹ́ ohun tí o ṣe ìwà mú bẹ́ẹ̀ sì jẹ́ oníkan ló kọ́ wọn náà òun ló kọ́ wọn láàrúdù òun ló kọ́ wọn bàlágà onínáwó oníṣẹ́ àsọ́rífù oníṣẹ́ àmọ́ntìkì oníṣẹ́ àfíkì oníṣẹ́ àmọ́sọ́lá àdìs oníṣẹ́ àmọ́sọ́lù fíkì àbí àbòsí báyé yín jẹ́ dànù nítorí ló ti wọ kíláàsì gbẹ̀yìn àwọn èèyàn jáde lábẹ́ rẹ̀ òun ló dálé kéwlẹ̀ àbọ̀ òun kọ́ náà sí wọn lórí nígbà tí dídì ní onílágbáwá tó kún bọ̀ tí ń fi sóòsóòsó sí gbogbo ẹ̀ ó ní àfáwọn tó kọ́hun ẹ̀ sì wá ní ògbọ́lágbáwá àfá ẹ̀ lè mọ́ ògbọ́lágbáwá kí wọ́n gbọ́ náà eléyìí ò lẹ́yìn sàbẹ̀ yàn yìí ó kò strength náà ọmọ tí mo kọ́ ọmọ mi mọ̀ kí ó jù mí lọ kọ́mọ kí ó mi mọ̀ kí ó jù mí lọ fáàrí mi ni ní tó lè mú ṣèkà láwọn sọ pé tọ́lọ́ ń bá bí mi pé kí ni mo ṣe láyé kí ni mo kọ́ Mustapha kéwú abà lẹ́nu Mustapha Fakhrul Ilori fáàrí wọn náà jẹ́ yẹn olódo ni olódo làwọn yẹn jáde lábẹ́ rẹ̀ òun ló la orí wọn tó kó mọ̀ síbẹ̀ àbóṣì tó òṣì iná gbé jáde lábẹ́ àbí kọ́tàlá tí kọ́tàlá ló tún fún wọn bẹ́ẹ̀ fẹlẹ́sọ́nà ló tún fún wọn bẹ́ẹ̀ làwọn yẹn àbígbà tó tútù kùtù nǹkan àwọn yẹn dé jámẹ́ àwọn bá tó tún fún wọn bẹ́ẹ̀ lẹ́yìn ẹlẹ́sìn gbogbo yìí olódo ni ẹja dúpẹ́ fọlọ́run orí àwọn yín náà ní kíní yóò ti máa jáde sẹ́yìn àwọn ò ní pè ní kíní yẹn ẹ̀yin náà lẹ́ ń pè bẹ́ẹ̀ wọ́n ti ṣe fídíò tí wọ́n everybody kọjá ń bẹ̀ ó kọjá lọ ọmọ máàdù kọjá ń bi fídíò bó fi lọ kéde kò wẹ̀yìn wò àwọn ọmọ àdàbíyà kọjá wọn wẹ̀yìn wò àwọn oníláwà ní kọjá wọn wẹ̀yìn wò ó sì jẹ́ ìlẹ̀yìn tún wò pé àwọn àmì kìíní ìbáwí o yahsabuna kulla sayhatin alayhim ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni pẹ̀lẹ́ kàyí máa jẹ abájọ bẹ́ẹ̀ náà tó fi jó lódò lánàá lọ́dọ̀ àwọn àfáà ní qawaid fiqhiyya wọ́n ní kí ni at-tabi'u tabi'un olódo yẹn ló kàyí náà ń kéwù àjẹkọ́ olódo lẹ́yìn náà olódo family odó dìran odó bí ẹ̀tẹ́ olódo ẹ ṣé wọ́n àfáà ni wọ́n ni abẹ́ àwọn àgbàmí kéwù tọ́dọ̀ tí yẹn ókè ó ṣe ẹ̀yẹ mi ni o ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o so definitely sí in tó fi dára ọgbà yìí náà ni pé odó tó kọ yín àbí abba al'an hasal haqqu
ìmọ̀ yẹn pọ̀. Mhm. Mhm. Òun náà tí ò dẹ̀ gba kankan náà kó máa kójú ẹ̀ lọ sáré ṣèbó náà ṣàgbà kan àbí bí ò rí sàtífíkẹ́tì gbà ó ṣàgbà òdo tí Felix yẹn náà kan súnmọ́ lọ́rùn kó máa gbé lọ ìsáàmù tiẹ̀ náà nìyẹn can you imagine ó ń pè ọ́ ó ń pa àfa rẹ̀ lólódo ó ń fi òdo ti sọ́dọ̀ àfa rẹ̀ innama yadullu ala anna ustadahu jahilun murakkabun min ajhali nas òdo jìnnà ta ló jọ ta ló jọ náà ta ló ń bá wí gan ó tẹ̀ mí lójú pé bàbá wa má dùn kọ́ kò sí kankan náà àwọn àfa mi àtàwọn àfa àtọ́kọ́ wọn kúrò ní o àti kí ni kò sí kankan tí ọ̀rọ̀ Khidir bàbá Khidir Dr. Khidir Abdulbaqi hafizahullah wàrà káàbárí mọ́kọ́ wà alimun mutafanninun muqanninun mutqinun bi ma'na al-kalima shi'tum am abaytum ẹni mẹ́gbà so ok èmi kọjá ń bẹ̀ mo bá tèmi lọ àwa tá a wà ń bí mi ń fẹ́ ẹ̀rọ yàtọ̀ sáwọn ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ ẹnì kan lè rò bá fáwọn nọ́mbà wí bí ẹjọ́ ìwọ́n tó bá rò bá fẹ́ nọ́mbà wí o abẹ́ dẹ̀dẹ̀ wù rẹ̀ ní àtìmọ̀pá ilẹ̀ yìí ní ẹ̀yin lẹ́ni máa jà sí àwa kì í bá yín jà sí pàǹdà ìwọ́n tó bá mọ̀ pé ìwé iṣẹ́ ọmọ dẹ̀dẹ̀ wù rẹ̀ àfẹ́ ẹ̀ wá ní Professor Khidir ń bá wí tó náwó sókè àbí ọmọ bọ̀ lókè ká bẹ́ẹ̀ èké àwọn àfàjẹ́ náà ṣe àṣẹ bá wọn ìwọ náà ṣe gbé e bẹ́ẹ̀ o ṣe kò ló sayọ̀ tani wọ́n dáa jù báyìí lọ hínà madaha shaykhakum àmọ́ nísìnyí raha khilafa ma rahahu shaykhukum qad sara lakum aduwwan mubina ila mata ayuha as-safalatul fajara can you imagine wọ́n dáa jù báyìí lọ tẹ́lẹ̀ so n tí kọ́mọ pọ́n orí burúkú yẹn fáwọn èèyàn Muniru òbúsábà ní tó wà nù tíra ní dẹ̀dẹ̀ wùrẹ́ kàjáde kàjáde fún bàbá tiẹ̀ náà náà ṣèbí tó wà nù tíra nìkan náà fi kọ́ ló fi dáwákà sọ̀tàn bàbá rẹ̀ bó bá jọ mọ́ ọkọ akọ́tùmọ̀ alẹ́ ìdúnìyà lámà tàfẹ́ wà àbílá nìkan ẹbẹ̀ sí ìbàlúkọ̀ jẹ́ náà ṣèbí wákà ló dá ìdáyìí náà sọ fún wa sí ni pé ní tó wà nù tíra ní Muniru ń ká dẹ̀dẹ̀ wùrẹ́ ṣèbí tó wà nù tíra ní lẹ́yìn tàn náà sọ pé látà ṣubú àṣàbí ṣé wọ́n kọ́ síbẹ̀ kí wọ́n lè mọ fi ṣe rọ́bìṣì ni ní tíra wọn ló ń kà ó bẹ̀rẹ̀ láti fi kó máa gbé tíra sábẹ́ tébù àwọn ìlà àfọlórí nìkan tí ń ṣe yẹn rí wọ́n pé tíra ẹ̀ jáde àbí táyé lajú dé péjì tí mo ń kà lọ́wọ́ rè lọ́bẹ̀ mo mú gidi ẹ mọ̀ wọ́n dáadáa tẹ́lẹ̀ àmọ́ nísìnyí kọ́ honourable minister Dẹ̀dẹ̀wúrẹ́ minister of Dẹ̀dẹ̀wúrẹ́ listen. Kí Dẹ̀dẹ̀wúrẹ́ ká lórí. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàlúbáyé wà sílámù. Ok lórí kíni ẹjọ́ mi ti na burú lórí kíni istasmantum dha waramin wa nafakhtum fi ghayri daramin bí a fún onímọ̀ kọ́ mọ̀ ẹ kàn ń fọn nǹkan sínú tí ò lè wú lára ni in tí ò kẹnu lẹ ló tóbi nǹkan tí ò tó kò tẹ ìkànnà ọwọ́ kò kájà irun gbẹ̀yẹ ọkàn báyìí káfà báyìí in tí ò tó irun gbẹ̀yẹ kò tí kì í tó ẹ wá pè elephant fáwa you must be joking istasmantum dha waramin fulufulu fúkẹfúkẹ fèrè tí o sì nǹkan kan nú ẹ àgbófinfo lásán ẹnì fẹ́ tàyẹ fún wa ní 80 kg káwádé ọmọ gbé lọ àbí kásánwó fẹ́yìn hadhihi qismatun dhiza lórí kíni kí n tí àbúrò tẹ láti gba mọ́ríkàsì ni àbí láti sọ pé kò jẹ́ àfàmọ́ àbí àdúgbò jájáà lásán lẹni kò sí nǹkan kan bẹ́ẹ̀ àfàlùwáyé alákọ̀ọ́sẹ̀ àní kó mọ̀ jáde àsìkò táwọn lọ kó mọ̀ jáde ni o mi dẹ̀ ní láwọn kankan lóhùn òun ṣe pé òun pè wá ní tàjẹ́ yẹn ó sì wọ́n mi lọ lọ́wọ́ ni tó bá mọ̀ pé tó bẹ́ẹ̀ àti ọmọ tó sọ lábáwá yẹn ẹ bá ń sọ fún pé àwa ti accept challenge yẹ tó ní àwa sọ lábáwá a kàn fẹ́ mọ tọ́pìkì tá a fẹ́ mú torí òun lè expect kákan wàá tó kákan máa sọ lábáwá lásán wàá mú tọ́pìkì inú tá a fẹ́ dàrú wàá wá fi lábáwá yẹn dúró ẹ̀fẹ́ mi ìtazara yẹn wàá bá sọ di jàmẹ́dà àṣùbà àgbára mo fẹ́ wo bí tí wọ́n ti lọ ka lábáwá tiẹ̀ tí ó fi túmọ̀ sí pásùbà àti di mẹ́rin mo fẹ́ wo bí tó ti lọ ka tí jámù sírọ̀ ti ń jẹ́ sí yárù àbí sẹ́yìn ọ̀rọ̀ ti di sí yàrá lọ́dọ̀ tí Ibn Taymiyyah aláìsà sálàfàn ìfẹ́ mọ̀ ìyẹn láfẹ́ fi lágbáwọ̀ yẹjú Felix Nola wà fi lágbáwọ̀ yẹjú ẹ̀ fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ enough is enough. Sọ́ni mímọ̀ ni
gbogbo wọn ara wọn rárá wàláhì. bẹ̀rẹ̀ kí ni ọ̀rọ̀ tó yẹ pé àrùn ni kí tẹ̀yìn fẹ́ mútíláàkù yọrọ̀ ẹ̀yìn ti kọ̀ yá dẹ̀ sìn àbí wọlé sábì àmì makhsusin àmù lọ́rọ̀ anybody ló lè bá wí ó jókòó sórí àga orí àga sálẹ̀ mi jókòó sí èmi ò ní bínú torí pé kí ni o inú nǹkan sọ lè bẹ́ẹ̀ mi náà wí ó tẹ̀lé bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ náà wí ẹsẹ̀ yín sí aládánwò ó ṣe jẹ́yìn nìkan yaquluna hadha indana ghayru jaizin wama antum ayuha dadawuriyun ẹ̀yin pàrùpàrù alábòsí mímọ́ alábọ̀ mímọ́ tẹ́ fẹ́ fi ìmọ̀ tí ò kún síbí nǹkan máa fi kọ́ àwọn àgbà láàmọ̀ ibùdó mọ̀ ẹ fẹ́ máa fi ta wọ́n láyà first attack náà lẹ́ni kò sí jù yẹn lọ wọ́n fọ́ ọ̀dọ́ bá rí pé wọ́n ṣe kíní kan wọ́n ṣàgbẹ́ján wọ́n láti lọ kọ́ lábáyé sínú ìwé tó ti ha kó tán ẹ má rò bí gbogbo èèyàn lọ dẹ̀bi tí àfàwọn Yelma barakallahu fikum àfàwọn sọ lágbáwá tiẹ̀ gbogbo yín wá sọ pé ó ń kànú ìwé náà ṣé lábá náà ló lé tó kì í ṣe gbogbo èèyàn ló dàbí dẹ̀dẹ̀wúrẹ́ àkìíṣe fàárí o nítorí kan ní yín bá jáde wá èmi ò ní bẹ́ẹ̀ gbárọ̀ àfààní dẹ̀dẹ̀wúrẹ́ ó yá jáde wá lágbáwá látọ̀sọ̀ trot mo gba challenge yẹn ó ṣe jọ yín lójú lágbáwá àtàwà fi iye oníkúkúrú náà gba mádùn láàrọ̀ bí ó gbọ́ lágbáwá iye oníkúkúrú kápẹ́ iye oníkúkúrú yẹn náà ló ṣe wà mẹ́sìn o láì gbàtàwà wà mẹ́ o iye oníkúkú gate man mádùn láàrọ̀ bí yóò sọ lágbáwá fún ẹ nísìn ó ṣe wá di wàhálà lágbáwá táwà fi ń ṣàwàdà lágbáwá tó mọ lágbáwá gan mọ̀ pé àtúbọ̀ tó ń lọ kì í ṣe fàárí tágbé fàárí náà ló lè tẹ́rì sí ẹ̀ ó kàánù wé ni ìkan tún pé wà lọ́ọ̀ lágbáwá lẹ́lẹ́mbí ṣùgbọ́n torí akáyìn dẹ̀dẹ̀wúrẹ́ ní lágbáwá di egungun mọ́ lẹ́yìn tó ń pò fún lóńbẹ̀ tí ń dákẹ́ 1 minute. àyàn sí dídàn máa sì yà kò lè kàdá kí ló ń bá bọ̀ ẹ fẹ́ gbé bàlágà wọ bẹ̀yẹn báwo yẹn lẹ́nu bódà everybody lọ́wọ́ àwọn olè kí ó tẹ́ máa jà kiri àwọn jìbìtì kí ó tẹ́ máa lù ẹ tó fẹ́ lù ń bẹ̀ ẹ fẹ́ máa fi ntí òjọra wọn wéra wọn ìjà bá masuran kì í ṣàtìyàn rọdíà mọdíyà kíní kan sàtìràn ó yá asi àjà òpó mélòó ni fíìlì olópó mélòó ni àbí mo lẹ ti rí kọ́ ìdá tí yín tẹ́ fi máa lo ìlò tẹ́ lo mazid pẹ̀lú gbàtẹ́ bá lo sùláfì mujarrad you must be joking exactly ọ̀rọ̀ yìí lè tabẹ́ anybody àwọn afá tó jáwọn sí kọ̀mẹ́dì àpọ̀ náà everybody ló tẹ̀lé mú tiẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ dàpọ̀ afá kankan ó ṣe jẹ́ ẹ̀yin wá di ẹrù àdánwò yẹn ẹrù dọ̀tí ìyẹ́pẹ́rẹ́ yẹn ẹ̀dẹ̀ dírú dẹ̀dẹ̀wúrẹ́ tọ̀dọ̀ tí nǹkan falun ẹ ti bẹ̀rẹ̀ síbẹ̀ lábàá sọ pé kayfa u'awiduka wa hadha atharu fa'sika náà kò ṣe ẹjọ́ wá lójú náà ẹwà mọ́ gbó bí adẹ́tù dáwà láàlẹ́ aṣẹ́ tó máa wá ṣe pé kíní bó ṣe nídìí kíní kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ dẹ̀dẹ̀ wọ́n ẹwà ẹjá máa bọ́rọ̀ lọ kó sọ́rọ̀ mọ́ rárá ẹ ti gbàdé bẹ́ẹ̀ àwọn èèyàn ti kẹ́yìn síbẹ̀ anábìnrin àdẹni aláburú èèyàn náà lẹ́nu àwọn ẹ̀ táwọn èèyàn ń pẹ́lẹ̀ ẹ ṣe yà àdánwò báyìí ad-da'if alladhi la zabura indahu kẹ́mi ní àjọ tó fi ń jọ ọ̀rọ̀ láyé tí àdánwò ní fún yàṣà jáde ni ẹ̀yin ṣe wá bí kọ́lí bìí ni káàkiri yìí òótọ́ ọ̀rọ̀ ni ẹja ló sẹ́jẹ̀ ẹ lórí láyé yín àmẹ́sìn tẹ́ fẹ́ ṣe yẹn náà ni ẹjọ́ kí n dágbọ́n fẹ́ sọ̀dọ̀ ìbúlọ̀ àti rọ́bìṣì kí imagine lórí ọ̀rọ̀ professor ẹlẹ́kùn ìgbèrè lẹ́nu ẹni ọmọ játijàti tí ò ní certificate secondary school lọ́wọ́ yìí àbí àti ẹni tí ọlọ́run rí mistake babalágége kí imagine you keep on dragging this man ẹ nítumọ̀ èèyàn sọ̀rọ̀ àdánwò nìyẹn o ẹja gbére tán. ìbọn ìyá gúgúrú ò lè speak àrọ̀bí àní ọmọ ọ̀bọ̀ lókè tó bá ti tó bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ìyá gúgúrú ò lè speak àrọ̀bí àní ọmọ bàbí àrọ̀bí ó lè lọ bẹ̀ kó lọ tó lọ tẹ̀sí o àbí kam kí ni àrọ̀bí alẹ́ ní ìtumọ̀ àrọ̀bí lẹ́fọ̀ àrọ̀bí àmùdírù yín mo gbé ìyá gúgúrú lọ náà kì í ṣe pé yóò wọ kíláàsì náà lẹ́fọ̀ àrọ̀bí yà dẹ̀dẹ̀wúrẹ́ ó ní baba gateman ó sọ ó sì ìyá gúgúrú sọ cave matter tezab after kam aina liman ọbí àníkàdé wúro olódò ní sẹ sorry that is debatable and we are always ready èmi ń dúró lórí pé olódò ní dẹ̀dẹ̀ wúrẹ́ kì í ṣàfà kì í ṣoní mímọ́ kò dẹ̀ dá sí mọ́sí aláìmọ̀ kankan rí láyé ẹ̀ tòdó ti fi hàn ẹ́ lọ tí wọ́n bá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ gbogbo èdè tó bá rò ẹ́ lọ́rùn ìgbà haúsá dé mọ́lá haúsá yorùbá àrọ̀bíyà kọ́ àrọ̀bíyà àti english ìwọ ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ tẹ́mi ẹ bá gbé tó lè establish fún gbogbo àwa mùsùlùmí pé àáfàá ní dẹ̀dẹ̀ wúrẹ́ lóòótọ́ bí ìfúnilá tó bá lè establish ẹ tó lè convince wa àgbà fún ẹ wallahi bó ṣe jẹ́ nìyẹn challenge tún nìyẹn ò náà wọ́tá ni o.
ló ń wọ̀ rẹ̀ wèrè gan ẹja gbọ́rọ̀ kò sẹ́ni tó ń wọ̀ rẹ̀ ẹkàn dáládánwò ni wọ́n fẹ́ pa lórí kíni ìwọ àyégbà àbò ní ìtumọ̀ náà bọ̀ lókè sórí ìwọ tí kíni yẹn bá ń bi ẹnu káńfùlùs àwọn lábàá dẹdẹ wúrẹ àyínà máàlù jẹ́ bùdà àbí ká sọ tàwọn ọmọ ìyá wa míì ó ti àásà mọ́là débi lọ́dọ̀ ó mú ìyẹn gan tún bẹ́tà ti dẹ̀dẹ̀ wúrẹ kó ká pé bí ìtàwọn ẹnìkan sótìyé àbí àwọn lábàá tí gbogbo àná ti sọ rí gbà kan bí ọgbọ̀n ọdún sẹ́yìn téèyàn ti sọ rí pé ó fẹ́ lọ àásà mọ́lì lọ́dọ̀ ó mú ṣe kí símù tèmi náà ká ṣe jámù wá tẹ̀lé tí bu àwọn àmúhálà tó ó sì tún bẹ́tà yìí tí dẹ̀dẹ̀ wúrẹ lọ sọ yìí. wọ́n kúrò ń bẹ̀ nìyẹn. gbogbo àti ẹni láti fún wọn látẹ̀ńṣọ̀n gbogbo yóò ní ìtumọ̀ owó Saudi wọ́n ń ká owó ń bẹ̀ ni tìbẹ́yìn náà ti ń lọ sí ọ̀bì pé owó Saudi ti dẹ̀dẹ̀ wúrọ̀ ga yóò dẹ̀ rí gbà ló fi dọ̀ta Saudi ẹ mọ̀ yẹpẹrẹ ni o ẹ fi wá lọ́rọ̀ àríhùnà ẹ tẹ̀ já sí mi ẹ̀yin nìkan kọ́ nílé kí ó tó wà ẹ̀yin dẹ̀ ṣe authority nílẹ̀ Yorùbá nílẹ̀ tó mọ̀ yìí wallahi yẹ súnmọ́ ẹ̀ ní what it takes láti wà ní authority yẹn wallahi so dole bakiri annifa Sheikh Adam nuhibbu Sheikh Adam rahimahullah rahmatan wasi'a wal haqqu ahabbu ilayna min Sheikh Adam wa abna'ihi oṣù jẹ́ nìyẹn so wọ́n impose dẹ̀dẹ̀ wúrẹ́ lé wa lórí Sheikh Adam wọ́n ṣiṣẹ́ rí yẹn ni kódà láàrin àwọn kíni o láàrin everybody ìwádìí ṣe wọ́n yẹn mọ́ bọ̀ lókè wá bá mi bí dẹ̀dẹ̀ wúrẹ́ máa invite ẹ̀ sìn mọ́ bọ̀ lókè wá bá mi ìwọ dẹ̀dẹ̀ mo fẹ́ wá ẹ lọ́sìn láàrin bíi 5 minutes tó kù tí mo fẹ́ lò ń bí màá wá invite ẹ wá bá mi lókè àdánwò ní ọlọ́run kan ṣe ilẹ̀ ní ilẹ̀ ẹni yẹpẹrẹ kẹ́kọ̀ọ́ mọ̀ wá sálẹ̀ kẹ́mọ̀ rant ayé ti kọjá abẹ yẹn sẹ́ẹ̀ níbi tá a bá dé wà á wá sókè èyí tó fi ń ṣépè yẹn mo ti invite ẹ adíṣegírí náà mọ̀ ọ̀há ti bá ọ̀há yìí dáadáa kò tó bẹ́ẹ̀ ẹ̀yin wọ́n máa ń jámú yẹn ní láti máa ṣe ní ilẹ̀ Yorùbá ẹ̀ nítumọ̀ tó bẹ́ẹ̀ yẹn náà jẹ́ tuntun ẹ̀mú adíṣegírí ó yẹ kó ṣe gírí wá sókè kó sáré máa bọ̀ lókè ni wà ló ṣe bẹ́ẹ̀ mọ́ àwa kì í jánu náà wọ́n á wo àsínú ẹ̀ tí ó máa sọ̀rọ̀ lábẹ́ kínní ìdójútáyé ń bí náà ni ó ti wá járọ̀ mi àáfà ni wàá parọ́ ni o kò dá nǹkan rú o níta tún yẹn ò rí bẹ́ẹ̀ adíṣegírí o ti sá lọ ó di kó máa bọ̀ lókè sí àmọ́ nígbà tó ń ṣépè ìsàlẹ̀ àwọn èèyàn rò bó nítumọ̀ Ọlọ́run kó máa ṣe wá ládùn mọ́tọ́ ó sì máa dà wá láàmú ó sì máa ṣe wá ní dẹ̀dẹ̀ wúrẹ̀ kó máa ṣe wá láwọn tó mọ̀ bẹ̀sìn Ọlọ́run jẹ́ tuyé so okay bring me ó dà pé ẹ̀mí lè gbé o nájímọ̀ adíṣegírí ò ní ìtumọ̀ sí àní tó bá tó bẹ̀ wá bá mi lókè mo ti lówó ní kí n bring ẹ ó yá ó ti ń kọ adìn Ọlọ́run àdé ò lè gbé ìmọ̀ aláìkíyàn láyà assalamu alaikum tí kìíní kan bá ti sílẹ̀ yẹn ti di ẹ̀kẹ́ àríyìn o ẹgbójú yín jáde o wa alaikum salam tó lọ́ra kàtó. àbáyẹ nílà káì rárá o wallahi ìsúnmọ́ bí láì. mo ti gbà ṣé dẹ̀dẹ̀ wúrẹ́ nílà káì tó mi. ṣé nílà káì wà lórí tí yín ṣá. tí ojú ẹ̀ sójú ẹ̀ kárí ẹ̀ náà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bù ṣáfà ní dẹ̀dẹ̀ wúrẹ́ yes or no. wallahi àfà tó yanjú tí ó kọ ní lókè ó yá báwa tí wàá Kùránì thani yasnayn idh huma fil ghari tàbí wà ní kòtò pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. ẹni tó wà ní kòtò pẹ̀lú Ànábì. sẹ́ni òkùnkùn ní ẹni kéde ò lè ṣojú ẹ̀ sí kámẹ́rà ẹ̀ náà. èmi ò ní láti ṣí kámẹ́rà bá mi. báwo láyà nìyẹn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ ẹ̀ máa fojú pamọ́ tá yóò fi parẹ́ náà ni ó yá ta ló wà ní kòtò pẹ̀lú Ànábì wọ́n ti gbà fún ẹ má wọrí. ó yá ta ló wà ní kòtò pẹ̀lú Ànábì. ta ló wà ní kòtò pẹ̀lú Ànábì. yá nígbà tó ń ṣe ìdíra lọ Mádínà. gbogbo alamọ Bákàrí yìí. gbogbo alamọ bá Bákàrí lókè ẹni tí wọ́n wá pè láàfà gbogbo ayé tó lónímọ̀ yìí ó sọ pé Felix Nola ní kíbi Ọlọ́run gbókùrọ̀ ṣé bẹ́ẹ̀ lórí. ọ̀rọ̀ mímú ìyọ̀nì tó bá ti di ọ̀rọ̀. àní àdánwò lẹ́yìn gáìsì ọ̀rọ̀ mímọ̀ ìwọ odó lélẹ́yìn náà ok tí wọ́n sọ sí odó ni ó ti sá lọ kí ojú àbàtà yóò padà ọ̀dọ̀ etí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́sẹ̀ èmi alùsùn náà àwọn èèyàn kan jáde sùn náà lásán o bóyá ni ẹ̀ kàn lọ alikọ̀ kì í ṣàfà kí imagine o lè gbójú ẹ̀ jáde ní òkùnkùn ta ló wà ní kòtò pẹ̀lú Ànábì ẹ̀ bó kọ́kọ́ bèèbí náà fẹ́ yẹn ó fẹ́ kí n náà mọ bèèbú àwa ti kọjá yẹn sórí bẹ̀ yẹn àwọn ò sí ń bẹ̀ wà á gbogbo ṣe wá sókè yẹn bí bóyá wà á tẹ̀lé sa powder mo sì ní bíi 5 minutes mi ọmọ dẹ̀dẹ̀ wulẹ̀ tẹ́mi ẹ̀ bá tún gbé ọbí bẹ́ẹ̀ ṣe mọ ẹ̀ṣẹ̀ sí nìyẹn ọ̀rọ̀ mímọ̀ ní Felix Nola you must be joking mímọ̀ orí burúkú wo nìyẹn kọ́ bá Allahu al-jahla wal-hawa
wọ́n da fún fẹ́nu òṣì tẹ́lú kiri can you imagine ẹ̀tọ́ pẹ̀lú àfa gbogbo ayé kó nímọ̀ ó wá sọ̀sọ̀kúsọ ìwọ ò ṣe sọ pé Felix Nola ni níbo ni wọ́n ti kà á ọ̀rọ̀ mímọ̀ ní níwájú ta ni mà lè lọ ẹ lè lọ ń bí kó jẹ́ o èyí níbí o wallahi ó ní pàtó pé wallahi ẹ̀ another chance fún wọn tó bá tó bẹ́ẹ̀ ó yá ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ káfíẹ́ ṣe rábà náà ọmọ ọlọ́mọ bó ṣàyìn náà ẹ̀ ní jápa ẹ̀sìn rẹ̀ náà kò fẹ́ dójú ti mùdírù pọ̀ ó lè yà ọ̀rọ̀ mímọ̀ ó lè tó fẹ́ àjẹ́rìí ní tí dẹ̀dẹ̀ wúrẹ́ fi ń kún wọn ní abẹ́jẹ nìyẹn ọ̀rọ̀ mímọ̀ ní ìmọ̀ wo alájì ikú jẹ búrẹ́dì alájì dẹ̀dẹ̀ wúrẹ́ nítumọ̀ níbo ló wà àbí ká sọ pé nẹ́tíwọ̀kì ẹni àyìnà ń ta yabuna dẹ̀dẹ̀ wúrẹ́ àyìnà ń ta yabuna àkì ó ti sá lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó mú wa dúró ẹ̀yin dẹ̀dẹ̀ wúrẹ́ yìí ọmọ tó ní àwọn òní sùn lọ́rọ̀ yín o ẹ̀wọ̀n náà ò ní fojú kan o wọ́n bẹ bú ọmọ ṣe àlọ́wọ̀n bàbá èkó kúrin tiẹ̀ kò sí nǹkan kan lórí ẹ̀ o kí n tiẹ̀ tó lọ ẹ̀yin kan bú bàbá ìyá ń káwùlà àfi bàbá mùdírù lẹ nítumọ̀ jáde bá ti sọ ẹ mọ̀ wá táwọn èèyàn jẹ tí a bá ti sọ̀rọ̀ mùdírù wọn lọ́rọ̀ sọ àní èèyàn ń bẹ̀sìn jẹ́ máa ń kọ́ kólé lọ́wọ́ padà àbẹ́ ẹ̀rù báwọn dẹ̀dẹ̀ wùrẹ́ bí ti yín ni èèyàn ń tẹnu yàgbẹ́ wọn á ń de pampers fún ẹ wá tún ní onítùmọ̀ kan ìtumọ̀ wo mo rí ẹ̀jẹ̀ mo fẹ́ wo ráìtọ̀ kẹ́ni bá báwọn eléyìí ò nítumọ̀ ẹ ṣe àfa gbogbo àti iṣẹ́ kálámọ̀ gan gbà fáwọn tó gbà fún nítumọ̀ ń bọ̀ láti mi sẹ́ẹ̀fù fídíò àfáyín kí nǹkan ká díẹ̀ tí n ti ṣe kálámọ̀ sọ nípa bàbá òkè ààrẹ ẹ̀yin onídọ̀tí dáadáa ẹ̀yin onídọ̀tí ojú bá ti yín tẹ́ dànù good evening ẹ káàbọ̀ ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ tó bá tó bẹ̀ jọ o akànní kákànní géètì yín náà ò lé sọ àkàn fẹ́ mọ̀ ni òun rèé sìn tí a ṣe kádámọ̀ rè ṣe tarikhul Islam wa ulama'i madinati Ibadan tó bá lọ wo page 116 tí a ṣe kádámọ̀ rè lọ́mọ fẹ́ kájáde wọ́n ní Sheikh Ahmad Al-Rifa'i òkè ààrẹ torí pé ẹ wà sọ̀rọ̀ ayé ní bígbà tó yẹ pé ṣé kádámọ̀ yẹn ò láwọn kan tí wọ́n jọ lò gbà tọ́jọ́ fi mọ̀ jómi tó rọ ara wọn tọ́jọ́ ṣiṣẹ́ bígbà tẹ́pẹ́ àwọn náà wá kọ́ everybody kí ó láyé òun rè wọ́n ní huwa al-alimu al-jalil wal-arifu al-waqur khadimu al-ulumi al-arabiyyati wal-funun al-islamiyya àwọn àwọ̀ ó lọ pé kéwù dẹ̀dẹ̀ ìwúrẹ̀ kọ́ àwa kì í fi sòkún pé kéwù kí wọ́n sọ pé huwa al-alimu al-jalil wal-arifu al-waqur ara o ìgbẹ̀yìn ìtàn kọ́ wà nìyẹn wàá pè gbẹ̀yìn kí ìgbẹ̀yìn ẹ̀ mo ní interest inú ẹ̀ náà ó ní bàbá òkè ààrẹ rè ṣé kálá nǹkan sílẹ̀ pé 1891 to 1971 ni wọ́n bí wọn wọ́n ní huwa al-alimu al-jalil bàbá òkè ààrẹ alájà káwùlà tí wọ́n já wọn mọ́ fún wọn táwọn jọmọ fún wọn yìí wọ́n ní òun náà ní onímọ̀ pàtàkì ni wal-arifu al-waqur ẹni tó dá Ọlọ́run mọ̀ tó jó níwá pẹ̀lẹ́ tí kì í ṣe Mr. Muzid khadimu al-ulumi al-arabiyyati wal-funun al-islamiyya ẹni tí máa sin tí ń ṣègbìyànjú lórí báwo la ṣe promote ìmọ̀ lárúbáwá àtàwọn akẹ́tùn mímọ̀ ìsìláàmù tó pọ̀ ṣóyé wọ́n ní kí ni yàn dáadáa wọ́n ní al-mashhudu lahu bin-najabati wal-ijadati wath-thaqafa ẹni tí gbogbo èèyàn máa jẹ́rìí sí wípé ó mọ iṣẹ́ yìí dógóńgó ó mọ kéwú dáadáa ó mọ pé ọ̀làjú kéwú wà lọ́dọ̀ ẹ̀ zadahullahu rahmatan wa maghfiratan ọlọ́run bá wa lé wọn kún nínú kí ni o ní àforíjì àti ìkẹ́ ismuhu ahmad bun muhammad ballo bun usman bun musa wọ́n sọ̀rọ̀ yẹn lọ wọ́n ṣe bí wọn so ẹja tó inú tíra mi àtúkà mi jáde ok huwa Sheikh Rifa'i tó fi yá wọn kàbí kan bí wọn fi ròyìn bàbá òkè ààrẹ yẹn tí wọn sọ pé àfáàkàn kìíní kẹ ẹ mọ wá rọbíṣì àwọn èèyàn kí ló dé àwọn ògbádùn ògbà sí ìwọ nílé ìka ẹranko játijàti ẹ nítumọ̀ lọ gbá àwọn afá ìwá tí ẹ gbé dẹ̀dẹ̀ wùrẹ̀ wá kámọ̀ wọn ní fi áàdì ààrẹ látò sàmúfẹ́ wo wọn ròyìn ìròyìn kan wà mẹ́rin tó kì í síbẹ̀ síbí ni wọn amma Sheikh Ahmad Al-Rifa'i amma Sheikh Ahmad Al-Rifa'i wọ́n ní àmọ́ bàbá wa Ahmad Al-Rifa'i òkè ààrẹ yìí ballo fakana ariqan fil ilmi wọ́n lẹ́ni tí ìmọ̀ rẹ̀ fẹsẹ̀ wálẹ̀ ni tí ìmọ̀ rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wà bahran zakhiran odò tó kún kẹ́kẹ́ ni wà wahidan fil fún ilé ti fẹ́ kú wà wahidan fil amali wà kúrú fil ilmi wal war'i wal zuhdi khilaf ash-sharhin ẹni tó ṣe pẹ̀lẹ́ ẹni tó nímọ̀ wọ́n gbé fóònù yẹn ti fẹ́ kú so àjò ńlẹ̀ tiẹ̀ àti fẹ́ parí ètò tẹ́lẹ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ pé gbogbo ntẹ́yìn ṣe lénìí ó yàtọ̀ sí ti ṣe àdámọ̀ ṣe láyé wọn wọ́n láwọn kan tí wọ́n gbà fún gẹ́gẹ́ bí aṣíwájú wọ́n lè mọ́jọ tẹ́tírà síwájú ara wọn àwọn ohun tó ń fúnra wọn lápẹ́lẹ́
ẹ̀yin lẹ́yìn iṣẹ́ alápọ̀nlé al-ihtiramu amrun tabaduliyyun àpọ́nlé ó dàbí bọ́ọ̀lù ni wàá gbà sí mi wàá gbà sí ẹ idha anta akramta al-karima malaktahu inú táwọn àfáàrẹ tí wọn fi dẹni ẹ̀tẹ́ bí dẹdẹwúrẹ́ ni ẹ àwọn èèyàn fún wọn lápọ̀nlé àwọn náà dá padà wa in anta akramta dẹdẹwúrẹ́ tamarrada ẹ nítumọ̀ sọ nínú àwọn dẹdẹwúrẹ́ ló wá ló ba dẹdẹwúrẹ́ ní ojújẹ yìí wọn tàbí kìmí lápò àdúrà ló ṣiṣẹ́ kíṣẹ́ Ọlọ́run ní jẹ́ kí gbogbo yín dẹdẹwúrẹ́ yìí ẹ fẹ́ ba ìsìn jẹ́ ẹ fẹ́ ba ìmọ̀jẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run ní fún yín ṣe wáṣẹ bẹ̀rẹ̀ ni ẹ̀yin tẹ̀ ń ju challenge síta àti gba challenge yín ẹ fẹ́ debate pẹ̀lú èdè Lárúbáwá ẹ máa bọ̀ ẹ máa gbé èdè Lárúbáwá yìí bọ̀ àmọ́ kì í ṣe èdè Lárúbáwá lásán ó gbọ́dọ̀ ní kókó nínú tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àfa yín káfa gbogbo ayé ẹ wá jáfe Lárúbáwá jọ sọ níta bá wá sọ yẹn wà rí kọ́ọ̀dù àṣẹ́ndì ságbàáyé gbogbo tá a fa yín sọ ẹ kọ́ ní pépà ẹ̀yin tẹ̀ wà ní yunifásitì ẹ sì ẹ̀kọ́ ẹ fi kọ́ project ẹ fi kọ́ project àbí ẹ ti ẹ̀kọ́ pépà kẹ́kẹ́ present ẹ ní yunifásitì tẹ wà ẹ bá ní jẹ́ ní ẹ̀tẹ́ lẹ́yìn alábòsí gbogbo yìí wẹ̀yìn ọ̀tún ọ̀dùnà salamu alaykum wa rahmatulahi wa barakatuh.